oṣù méjì ló kù tọdún yìí ó fi parí o, wọn ò ní dáṣọ òkú torí tiẹ̀. Ẹni bá ro kúrò ni ó máa nìṣó lọ́rùn, ẹni bá robi sí ọ ni bí ó bà láyé jẹ́. Nínú oṣù October gbogbo tọ́wọ́ rí òtò tẹ́lẹ̀ ni ó bà, ìyà ò ní dìgbò lù ọ́, gbẹ̀gẹ̀dẹ̀ bú ò ní gbiná lé yín, ò ní fóṣù October pèka ẹ̀rọjú. Nínú ayé yìí bó ti wulẹ̀ kó le tó ó ra ayé tiẹ̀. Ẹni tó lórí ní ń wá fìlà làálàá tí ó sọ̀kalẹ̀ sínú ayé rẹ tó fi ní rojú ṣayé, Ọlọ́run ó yà ọ́ yá. Orí ọjọ́ pẹ́ tó ti ń retí oṣù yìí ni ó tẹ̀ ọ́ lọ́wọ́. Lóṣù yìí Ọlọ́run ó gbà ọ́ lọ́wọ́ bìlísì. Oúnjẹ òòjọ́ rẹ ò ní dohun à ń tiraka kó o tó rí, ò ní tàràkà kó o tó jẹun. Àrídùnnú lọ́lọ́run ó ṣe ò ní dàbí ìbànújẹ́. Kò sẹ́ni tó mọ bí ṣe ń ṣe ọ ṣùgbọ́n Ọlọ́run ọba òkè arínúróde ó dán ló ìbéèrè rẹ. Gbogbo ẹ̀dùn ọkàn rẹ ni ó dọ̀rọ̀ ìtàn. Ẹkún àdásùn rí ó dayọ̀ àjọyọ̀. Òkè ìṣòro rí ó di pẹ̀tẹ́lẹ̀. Elédùà ó dá ọ láre. Ọlọ́run ó dàrin àwọn ọ̀tá rẹ rú. Àìsàn ò ní dá ogúnlẹ̀ ó yè kedere ni. Ayé rẹ ò ní kú díẹ̀ káàtó. Gbogbo tí ń farapamọ́ jọ ń yà ní kọ̀kọ̀ yóò jáde kó nu kọ̀lọ̀fín wọn. Ọlẹ̀ ìbànújẹ́ ò ní sọ láyé rẹ. Ẹkún kíkorò ò ní rọ́pò ẹ̀rín dídùn rẹ. Ọ̀rọ̀ rẹ ò níyanjú kọ́dún yóò tó kolẹ̀. Ò ní parẹ́ máyé. Níbi wọ́n bá ti ń ṣorí burúkú ò ní bá wọn wà ńbẹ̀. Níbi wọ́n ti ń lùlù àlùyọ lórí. Ẹ ṣé gan, àdúrà wa gbà. Wàsíù Akínṣọlá ẹ káàbọ̀ sórí ètò, God bless you. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. The Bluetooth device is ready to pair. Àwọn àdàlú dàpọ̀ kan. The Bluetooth device is connected successfully. Wọ́n ti fẹ́ máa jáwọ́ bí àwọn ọmọ ẹrú, àwọn ọmọ àbùdù. Kò sọ́gbọ́n àwọn bàbá wa ti kó ẹran ẹyẹlé pọ̀ mọ́ ẹdìyẹ ní àtàná kan. Àwọn ọmọ wa dìde àwa sọ pé a fẹ́ yànnà náà ẹ mọ̀ pé ó ti gba sùúrù. Olódùmarè ló ń tò Yusuf Aliu àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn. Ọmọ ọkọ Yorùbá tó bá ṣe ẹ̀sìn Islam ó máa nífẹ̀ẹ́ ran ẹ̀ tọkàntọkàn. Aláwọ̀ ò fọmọ ẹrú níbí, àfọmọ àlè níbí, àfọmọ àtọ̀húnrìn wà ń bí báyìí, àfọwọn ọmọ oníjàgídíjàgánú ẹ̀sìn àfẹ́yìn bí. Ibẹ̀ kọ́ ni mò ń lọ lẹ́nìí. A dúpẹ́ fún Olódùmarè ọba tó mú wa lọ láti ìjọ yìí tó tún mú mi padà láyọ̀. Àròhun fáyọ̀ àfi ká dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans mi tí ẹ̀ ń pè mí all over the world. Ẹlẹ́àṣẹ kò sí ẹ̀ ṣètò ní àárín yín àgbọ̀ program yín. Ẹ̀yin tèmi dígbí ni mo wà. Ìkọ̀kan kò ní kọ́ bá lálẹ́sẹ̀. Ẹ̀rí bá ní káwa lọ ká má dàwọ̀ ò ní dé bá wọn ni. Gbogbo ẹ̀dá tó bá sọ pé kúbi tí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣun ní kẹfẹ́ gbà igbe rárá lára yín máa ké wọlẹ̀ àṣẹ́gun. Nílẹ̀ Yorùbá, nílẹ̀ Yíbò, nílẹ̀ Haúsá, nílẹ̀ Fúlàní, all over the world, gbogbo ibi tó ń ká ẹ lè wà. Gbogbo èyí tẹ́ ẹ bá sọ pé kúbi tí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣun ní kẹfẹ́ gbà igbe rárá lára yín máa ké wọlẹ̀ igbe rárá. Ọlábọ̀dé Káyọ̀dé mo wà pa, God bless you. A dúpẹ́ fún ọba tó ní wá tó mọ̀ wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Olódùmarè tó tò ètò ayé wa bó ṣe fẹ́, tó mọ́nítọ̀ ayé wa bó ṣe fẹ́, tí ò gba ìkà àfáà láàyè kó wọnú ayé wa, tí ò gba ìkà pásítọ̀ láàyè kó wọnú ayé wa, tí ò gba ìkà ẹlẹ́sìn Yorùbá kó wọnú ayé wa, tí wọn ò fi wá sílẹ̀ kí wọ́n rí wa mú ìmọ̀tẹ́rù ọ̀tá tó Olódùmarè ò jẹ́ kó ṣẹ lórí títí wa. Ẹ bá mi táàgì àwọn èèyàn kí wọ́n wọlé. Ọ̀rọ̀ máa bọ́lé ní kùtùkù máa wú. Ṣé a ti mọ̀ pé ẹ̀kọ́ kan tí n bá ti ń wá ó yẹ kẹ́ mọ̀ pé authentic ni máa ń gbé wa. Mi ní disappoint yín, ẹ̀yin náà dẹ̀ ní disappoint mi. Lẹ́yìn ọmọ ọkọ Yorùbá là ń sọ àṣọ àwọn ọmọ wa lé o. Olódùmarè tí ò jẹ́ ká fi ojú sunkún ara wa dúpẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó ní wá tó mọ̀ wá tó mọ̀ wá tó dára mọ̀ ní pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Olódùmarè tó mọ̀ ń ta fẹ́ jẹ́ láyé, tó mọ̀ ń ta fẹ́ dà. Ìgbà tí ìyàwó àti bàbá wa sunrun wa, wọn ò lè sọ pé irú ẹni báyìí làwọn fẹ́ bí. Àmọ́ ṣá ètò Olódùmarè ti parí lórí gbogbo wa. Òun ló ṣe wá láti from nothing to something. Láti ibi tí ò jẹ́ nǹkan kan tá a padà wá ń jẹ́ nǹkan lọ́nú ayé. Olódùmarè ló mọ̀ wá ló mọ̀ wá tí ò jẹ́ kí àwọn ọ̀kà kan ti gbé wa láti kékeré tó ń jẹ́ kan ti tẹ̀ wá bá. Tí wọn ò jẹ́ kí ògo wa kó ti rámáyé. Olódùmarè tó wá kọ́ wa tó jẹ́ ká ṣe ẹ̀sìn. Tó sọ pé inú ẹ̀sìn báyìí mo fẹ́ kó o máa lọ. Àní ó lọ bá wọn ṣẹ̀sìn yẹn.
má wàá fi ògo ẹ tọrọ fún wọn ìhun táwa dáàdi wáyé sọ pé kó wá ṣe láyé àsìkò náà tó bọ̀ Olódùmarè tí ò wá fi èmi Fákànyìnsọ́lá sílẹ̀ tí ò jẹ́ kí n bá ìjì àwọn àáfàá àwọn alákatakítí àwọn ọ̀kà àwọn kẹ́ni má ní àwọn atókùmọ̀kù amọ̀nàrún má lọ àwọn ọ̀nà kúánà ìnágèjì àfọ́júra mọ́tò ó gbé fádití arọ́ngbowó ẹ̀yìn àwọn ọ̀daràn àwọn kidnappers àwọn tẹ́rọ́rìsì nínú ẹ̀sìn àwọn ọ̀kà àwọn gbogbo ológo lọ́wọ́ ẹni àwọn arógojògo lọ àwọn arí ọlọ́lá ju ọlọ́lá lọ àwọn arí onípò ju ipò lọ Olódùmarè tí ò fi mí sílẹ̀ fún wọn mú mo dúpẹ́ o kábíyèsí yín o nítorí pé bí mo ṣe ti tèmi kọ́ àánú ni mo rí gbà gbogbo ẹ̀dá tó bá sọ pé ó kubi tí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣun ní kẹfẹ́ gbà Olódùmarè ìwọ ló mọ̀ wọ́n ló dá ọmọ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn Olódùmarè ìhun tó bá yẹ wọn ẹ máa bá mi fún wọn ní kíákíá báyìí nítorí pé àwọn ò mọ̀tá ẹ̀yin lẹ mọ̀tá ọ̀tá tí ń bọ nínú péèjì yìí Olódùmarè ẹ dá iná yá wọn ọ̀tá tó máa ń já wọlé ẹ máa lọ bá mi sọ̀rọ̀ ká máa rò pé èèyàn gidi ni tó dẹ̀ ṣe pé ọ̀dàlẹ̀ ní Olódùmarè ẹ dáná yá wọn gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí èmi akọni ọmọ Yorùbá ọ̀ríjìnà ọmọ Odùduwà ọ̀ríjìnà ọmọ Ṣàngó ọ̀ríjìnà ọmọ Ọ̀ṣun ọ̀ríjìnà ọmọ Ọbàtálá ọ̀ríjìnà ọmọ Ọ̀rúnmìlà nítorí pé Yorùbá ni mí Yorùbá nìran mi wọ́n tọ́pọ̀lọ́ ẹ bá fẹ́ dàrú kó tètè dàrú fún ẹ Yorùbá ni mí Yorùbá nìran mi ìwá ní sọ pé torí pé bá pé mo lọ ṣe ẹ̀sìn kí wọ́n máa fọwọ́ òsì júwèé lé bàbá mi kò jọ a kí gbogbo wa lẹ́ẹ̀kan sí Ọlọ́run àánú là ń sìn ẹ̀sìn ò fàjà lórílẹ̀‐èdè yìí àfẹn tó bá fẹ́ máa stress ara ẹ̀ mo mọ nǹkan tí mo gbà inú ọkàn mi ni ohun tí mò ń sìn wà so èèyàn kan ló máa sọ mí pé jáná dè máa golo tó ń pè ní sandine orí tiwa ti pé bèbí ti ṣẹ́jú ti pẹ́ so àwa já orí wa pé ajá jíjá tá a já àfi sẹ́ǹsì sí ohun tá à ń ṣe àwọn ò ní rí àfáàfin àmọ́ ṣáwọn kankan tí wọ́n wà nínú ẹ̀sìn tó ṣe pé kàńdá ni wọ́n tó ṣe pé àwọn gangan ni wọ́n fi ẹ̀sìn bojú tí wọ́n ń já ìdáṣẹ́ tó bá gbẹ̀sìn wá bá wa nílẹ̀ Yorùbá ṣó yẹ kó rí wa kọ́pọ̀lọ́ wa máa fàpò pẹ̀lú ẹ̀ ni ṣán ní ká má lò fẹ́ ni both Muslim and Christian tó ń gbé wá bá wa kí ló dé tó wá ṣe pé ẹ fẹ́ tẹ́tí ohun tó ń jẹ́sìn Yorùbá bá ẹ̀fọ́ kan kò lè lé kan láwo kò jọ a kí gbogbo wa nílẹ̀ Yorùbá mo pé gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tí n bá ń sọ̀rọ̀ mi ìbá tẹ̀sí wá mi ìwáròyìn ànábì ń bí o mi ìwáròyìn Jésù Kristi ń bí àní ohun tó ń jẹ́ ìran mi àwọn ni mò ń bá sọ̀rọ̀ àwọn ọ̀ràn mi tó ń ti fi búrẹ́dì kó lómi ọbẹ̀ jẹ tí wọ́n ti fi wàsó gba dọ́là lọ́wọ́ wọn tí wọ́n ti sọ wípé àní ohun tó ń jẹ́ nǹkan táwọn bàbá ti wá fi kalẹ̀ kò jẹ́ nǹkan kan mọ́nú ayé kò exist mọ́ tó dẹ̀ ṣe pé nǹkan yìí ni both Muslim and Christian àwọn nǹkan yìí lẹ́yìn náà ń ṣe ẹ máa ṣe ní kọ̀kọ̀ ẹ máa sọ fáwọn èèyàn pé aráàmù ẹbọ ni ẹ má ṣe èyí dẹ̀ ṣe àwọn ọ̀ràn mi tọpọlọ wọn ti wá mú mẹ́kọ tọpọlọ wọn ò ṣiṣẹ́ mọ́ torí wọn ò ṣiṣẹ́ mọ́ tọpọlọ wọn ò fapọ̀ tí wọn ò ríra wọn nírí pé ògo mà ni mí tí wọn ò ríra wọn nírí pé ọ̀gá láàrin ọ̀gá mà ni mí ìran mi tí ò ríra ẹ̀ nírí pé adájọ́ láàrin àwọn adájọ́ mà ni mí ìran mi tí ò ríra ẹ̀ nírí pé ìràwọ̀ mà ni mí òṣùpá mà ni mí ìmọ́lẹ̀ mà ni mí àwọn ọ̀ràn mi tí wọ́n ti bá ẹ̀sìn lọ tí wọ́n ti sá pamọ́ sí tí wọ́n tẹ̀lé àwọn ọ̀ràn kan lọ tí wọ́n sọ pé nítorí Ọlọ́run Allah làwọn ṣe tẹ̀lé wọn tó dẹ̀ ṣe pé àwọn tí wọ́n torí ẹ̀ tẹ̀lé yìí àjẹ́dà tí wọn ọ̀tọ̀ ni àwọn ọ̀ràn mi yẹn lèmi ń pè sákìyèsí o àwọn ọ̀ràn mi yẹn ni mò ń bá sọ̀rọ̀ o àwọn ọmọ ọkọ Yorùbá ló jẹ èmi lógún o kò sí ìtọ́kàn mi pẹ̀lú àáfàá kan tàbí pásítọ̀ kan o kò sí ìtọ́kàn mi pẹ̀lú àwọn tó ṣe pé ìran míì bọ̀hún tó bá ti ń jẹ́ ìran Yorùbá ó jẹ mí lógún nítorí pé Yorùbá nìran mi ẹ ṣé mo dúpẹ́ Ọlábọ̀dé ẹ jẹ́ ká tiẹ̀ máa yànnà títí wa nítorí pé tá a bá ń sọ títí wa Yíbò ló máa mọ bí ayé àwọn ṣe rí lọ́hùn Fúlàní ló máa mọ bí ètò àwọn ṣe rí lọ́hùn Haúsá ló máa mọ bí ìṣẹ̀mí àwọn ṣe rí níbi tán wà lọ́hùn tiwa ni ká máa gbé lárugẹ tiwa ni ká máa sọ
èyàn lè dé sí kó sọ mí pé bóun ṣe wà yìí ọmọ yíbò lòun àmọ́ ṣá ohun tó ń jẹ́ Yorùbá òun mọ̀ jèmi Yorùbá lọ ẹni tó bá sọrú ẹ̀ fẹ́ mi ṣé mọ̀ pé ó sì sọ ni ṣé bó ṣe rí lọ́dọ̀ títí wa nìyẹn ìwọ ọmọ Yorùbá ò mọ̀ tán ò mọ̀ background ẹ ò mọ̀ ohun tó rọ̀ mọ́ ìdílé ẹ ò mọ̀ ohun tó yẹ kó o ṣe nílé ò mọ̀ ìtó yẹ kó o ṣe nílé ò mọ̀ èèwọ̀ tí wọn kì í jẹ nídìílé ẹ ò mọ̀ pé tó o bá ti ṣe lẹ́yìn nídìílé ẹ báyìí ló ṣe fẹ́ rí fún ẹ ẹ wo bọ́mọ aládé ṣe ń jìyà ẹ wo bọ́mọ aládé ṣe ń sẹ́rán ní agbàgbé ìpìlẹ̀ ni Yorùbá dẹ̀ ti gba Yorùbá ti sọ pé ẹni tó bá odò tó bá gbàgbé orísun odò náà máa padà gbẹ ni ẹ wá wo bí tí ìran Yorùbá gbẹ dé lọ́wọ́ yìí ẹ wo bí tí ìyà jẹ ìran Yorùbá dé lọ́wọ́ yìí ẹ wo bí tá a ti tara wa lọ́pọ̀ dé lọ́wọ́ yìí ẹ wo bí tá a bára wa dé nípa ẹ̀sìn don't do this don't do that mo fẹ́ bi ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tọkàntọkàn mo fẹ́ bi yín ìjẹ́ kí wọ́n tó gbé Islam dé ṣé àwọn bàbá wa ṣé wọ́n ní ètò àbí wọn ò nétò ṣé wọ́n ní ọ̀nà tí wọ́n fi ń pe Olódùmarè tó ń gbọ́ tó dẹ̀ ń jẹ́ wọn ṣé wọ́n ní rule and regulation tí wọ́n fi ń sin ọba Olódùmarè wọ́n ní Kùránì kọ́ ló dé ló wá ń tọ́ àwọn bàbá wa sọ́nà Bíbélì kọ́ ló dé ló wá ń tọ́ wọn sọ́nà àwọn bàbá yìí ti ní ìmọ̀ ìjìnlẹ̀ kó tó di pé wọ́n dé ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ṣe a máa gbọ́ pé Ifá ò mọ̀ geography Ifá ò mọ̀ gbá Ifá ò mọ̀ geography Ifá ò mọ̀ geography ó dẹ̀ ń lo ìṣẹ̀ṣe Ifá ò mọ̀ geography ó dẹ̀ ń yẹ nǹkan wò Ifá ò mọ̀ geography ó dẹ̀ ń lo àṣẹ Ifá ò mọ̀ geography ó dẹ̀ ń lo ń dè sára Ifá ò mọ̀ geography ó dẹ̀ ń sín gbẹ́rẹ́ Ifá ò mọ̀ geography ó dẹ̀ ń lọ́ṣẹ́ bìsàbìsà Ifá ò mọ̀ geography tí Ifá ò bá mọ̀ geography ṣé Kùránì ló mọ̀ geography ṣẹ́nu Kùránì lẹ ti rí gbogbo nǹkan tẹ́ ń lò ṣẹ́nu Kùránì lẹ ti rí pé orí awó orí òǹdè orí idẹ ìkódó ìkóró idẹ àtàrẹ kìíní kan ewé gbá ṣẹ́nu Kùránì lẹ ti rí ẹ̀yẹ tanra yín ẹ̀yẹ ṣe àbòsí nítorí pé àbòsí ò lérè ń balẹ̀ jẹ́ ni kí ló dé tó ṣe yí pé tá a bá máa wí lọ wíbò àfi ká máa mú ẹnu bá ẹ̀sìn ṣẹ̀ṣe tẹ́yìn àfáà bá fẹ́ sọ̀rọ̀ méjì àfi ká ẹ bú ìṣẹ̀ṣe nínú ìṣẹ̀ṣe yìí lẹ́dẹ̀ ti dìde Bíbélì tó bá ní kó máa sàmì ẹ̀ṣẹ̀ ta lẹ́ni tó fẹ́ dúró àdàbí àyàfi tí ò bá sọ́wọ́ ìṣẹ̀ṣe nínú ìgbésí ayé yín lókù lẹ́ máa lùúrà lẹ́ máa rùúlà àdàbí àyàfi tí ẹ bá lo ìṣẹ̀ṣe láti ìpìlẹ̀ yín débi tẹ́ ẹ dé lókù ẹ wo bí tá a ti bára wa ọmọ aláṣọ tí ń wà kísà ọmọ ẹlẹ́ran tí ń jẹ egun àná kan táwọn bàbá wa bá bímọ wọn á wò kọsẹ̀ jayé ẹ̀ iṣẹ́ olóró mẹ́lẹ́dẹ́ ọ̀nà olóró mẹ́lẹ́dẹ́ ìgbà tẹ́sì dé wọn náà rọ̀ ọ̀mù wọn gbé pati àwa gbé pati kálukú wa ń lo ayé aláyé agbẹjùnù kálukú ń lò sẹ̀mí onísẹ̀mí agbésọnù ìrìn àjò tó yẹ ká rìn láàrin ọdún kan kájá náà a bẹ̀rẹ̀ sí ní rìn lẹ́gbẹ̀rún ọdún agbé gbogbo nǹkan yìí sọnù ayé ìran Yorùbá ò nítumọ̀ sí mọ́ àwọn ajogún wọlé wọ́n ń sọ fún yín pé tẹ́ ẹ bá ṣe léyè ẹ lè rí jọba ọ̀run wọ̀ àwọn ajogún wọlé wọ́n ń sọ fún yín pé tẹ́ ẹ bá ti ṣe léyìí sẹ́ àlùjànnà ò ní jẹ́ ti yín àwọn ajogún wọlé wọ́n ń sọ fún yín pé ìhun tẹ́ ẹ bá ti tún mú pọ̀ mọ́ Ọlọ́run Allah báyìí láyé yín ṣe fẹ́ rí mo wá fẹ́ bi ọmọ Yorùbá ṣọpọlọ wa kú ni ṣé àáfàá ló ṣe ètò ayé wa ni ṣé pásítọ̀ ló dá wa sáyé ni ṣé Ọlọ́run ọba tó dá kálukú níran tó fún kálukú ní ewé àtegbò kó fún kálukú ní làákàyè pé ẹlò eléyìí tẹ́ bá pẹ́lẹ́ ìpọ̀ mẹ́lẹ́ ó máa fún yín lásà báyìí
ṣáàfà ló wá fẹ́ sọ pé ohun tó bá dá ni wáyé dá fún wa nínú ìran Yorùbá kò dá àbí pásítọ̀ ló fẹ́ sọ fún wa bẹ́ẹ̀ pásítọ̀ tó ń lo olúgbòhùn ní ṣọ́ọ̀ṣì pásítọ̀ tó ń lo awọ́rò ní ṣọ́ọ̀ṣì pásítọ̀ tó ń lo ọṣẹ bìsàbìsà ní ṣọ́ọ̀ṣì ṣe wá kúrí ni ẹ̀yin ìran Yorùbá ṣe kúrí ni gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ wá wo ohun tí wọ́n fi bayé yín jẹ́ owó ni ọ̀ríjínà oògùn tó ń ṣiṣẹ́ ẹ̀sìn tẹ́ ẹ bá wà lọ́wọ́ àbọ̀ ẹ bá lọ́wọ́ àfọ́ ẹ bá lọ́wọ́ pásítọ̀ ẹ bá lọ́wọ́ pọlitíṣà wọ́n ti fi owó gba àwọn kọ̀ǹfàmù lọ́wọ́ yín àwọn wá ń kó àwọn ọmọ yín lẹ́rú wọ́n ń bayé àwọn ọmọ yín jẹ́ wọ́n ń ṣe àwọn ọmọ yín báṣubàṣu wọ́n ń ṣe wọ́n rédèrèdè wọ́n ń ṣe wọ́n rádaràda wọ́n ń ṣe wọ́n jùgùjùgù wọ́n ń ṣe wọ́n bí ò ṣe fẹ́ bọ́ba dání wáyé ò ṣe fẹ́. láàrin èmi àti yín àáfà lọ́pọ̀lọpọ̀ finú tán láyé ẹ̀ fi bàjẹ́ ìyẹn ti ẹ̀pọ̀ láàrin obìnrin láàrin èmi àti yín pásítọ̀ lẹ́lòmíì fọkàn tán láyé ẹ̀ fi bàjẹ́ kò gbé ọkàn lé ọba adániwáyé kò gbé ara lé ọba olódù tó mọ ààrẹ kò sọ pé ọlọ́run ọba lọba tó mọ ni tó ń gba ni tó lè jí ni tó lè pa ni ẹ wá wo bí tá a ti bára wa ẹni tí ò tó kan lóhun tó mẹ́wàá ọmọ àlè wa ń pàtàn nílẹ̀ Yorùbá ọmọ àlè wa ń sọ fọ́mọ ọkọ pé àná àwọn làwọn nílé ọmọ àlè ń sọ fọ́mọ ọkọ sẹ́ pé kò sí àyè fún ọmọ ọkọ mọ́ ta lẹni tó fà àwa ara wa yìí náà ni nítorí pé Yorùbá pọ̀ wọ́n náà ìkọ́wọ́ orin ejò ló ṣọmọ ejò níkà tí ọ̀ká bá síwájú ti paramọ́lẹ̀ tẹ̀lé kí òjòlá olóòlà jù kó máa wọ́bọ̀ lẹ́yìn bàbá ta ló tó dúró ẹ wá wo bí tá a ti bára wa ẹ wo bí wọ́n ṣe ń ṣe ìran Yorùbá ṣìbá láṣìbolo ẹ wo bí tá a bára wa dé àná kan ní Yorùbá nation la fẹ́ ẹnẹ́yẹn àwọn ẹlẹ́bọ ló ń ṣe àwọn ẹlẹ́bọ náà gbìmọ̀ pọ̀ wọ́n fẹ́ lé Islam ni wọ́n fẹ́ lé kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ lé gbá ni wọ́n fẹ́ láwo ni wọ́n ṣe gbá ni wọ́n ṣàwo ni ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ lẹ́sìn nílẹ̀ Yorùbá dáadáa wo lẹ contribute sínú ayé ọmọ Yorùbá ìṣẹ̀mí wo lẹ jẹ́ kí ọmọ Yorùbá lò kó jẹ́ rọrùn dáadáa wo àwòkọ́ṣe wo la lè wò lára yín pé ihun tí àwọn ẹlẹ́sìn tí wọ́n contribute fún wa ni bó ti gbogbo ẹ̀sìn tó wà nílẹ̀ Yorùbá àwọn kàndá tó wà nínú yín àwọn náà bí orílẹ̀-èdè yìí wò nítorí pé àná kan tó wọ́n bẹ̀rẹ̀ orílẹ̀-èdè yìí wọ́n gbé sórí irọ́ ó wá ń peléke irọ́ ṣèbá àfáà ló ń ṣe awọ́rò fáwọn pọlitíṣà ọ̀dọ̀ mi ni kọ́ńtà ká sí tèmi ni kó pọ̀ jù àbí tẹ́ ẹ bá lọ ọ̀dọ̀ pásítọ̀ ń sìn ṣáà sọ fún yín pé in the name of Jesus ṣómi lásán ni máa gbé fún yín àpò kẹ́míkà pọ̀ níbo náà ti rí kinní yẹn ní àná ka àwọn bàbá wa iná ní gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn àmọ́ sáwọn bàbá tí wọ́n fi ṣe kà wọ́n fi ṣe kà dáadáa ni wọ́n fi ṣe rere ni wọ́n fi ṣe ìdùnnú ni wọ́n fi ṣe wọn ò fẹ́ kọ́mọ Yorùbá sunkún wọn ò fẹ́ kí ìyà jọmọ Yorùbá wọn ò fẹ́ kíran wọn kórajò kó má dé ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ yín yìí tí wọ́n sọ pé wọ́n lọ kéwú tán náà wọ́n lọ Bible study tán náà wọ́n lọ gbogbo ẹ̀ wọ́n jogún àkáǹtì tán bá dán jogún àkáǹtì ìwé ògùn ni wọ́n jogún nǹkan yìí tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ táwọn bàbá wọn gbé àwọn náà wọ́n ti fi ìmọ̀ kún ìmọ̀ àwọn ti fi dáadáa kún dáadáa àwọn ti tayọ àwọn tí àwọn bá ń wájú àwọn ní ìmọ̀ ju àwọn bàbá àwọn lọ orí àwọn pé ju àwọn bàbá àwọn lọ làákàyè àwọn ṣiṣẹ́ ju àwọn bàbá àwọn lọ wọ́n wá sọ pé kí lọ́nà táwọn fẹ́ gbà ìṣẹ̀mí táwọn bàbá táwọn lò lánàá àwọn ò lè lórí ẹ̀ àwọn gbọ́dọ̀ wọ́nà àbáyọ ni gbogbo nǹkan gbọ́dọ̀ máa lọ létòlétò kí gbogbo nǹkan yìí kó tètè dáa
wọ́n wá fi ẹni kún èjì wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ọmọ Yorùbá sóko ẹrú tá a bá rọ́mọ kékeré nílẹ̀ Yorùbá sì kò ṣeé fojú di kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí pé kó tó lè di pé ẹnìkan máa gbéra tó máa bá babaláwo lọ á ti rí pé pásítọ̀ ẹni Ọlọ́run ni lórí irọ́ àáfàá ẹni Ọlọ́run ni lórí irọ́ ṣé ẹ mọ̀ pé ohun tí wọ́n ti preach fún wa òun ni pé ohun táwọn bàbá wa gbé dání ìkà ni wọn ò nẹ́sìn Yorùbá ò nẹ́sìn Yorùbá dẹ̀ ti ń ṣe ẹ̀sìn kí ni ìtumọ̀ ẹ̀sìn ṣebí ká pe Ọlọ́run ọba ni ká ṣe dáadáa láàrin ara wa ká ro rere súra wa ká dùnnú síra wa dáadáa kó máa lékún láàrin ara wa Yorùbá ti ń ṣe kó tó di páwọn ẹ̀sìn méjèèjì dé àwọn bàbá wa tàná rò pé ìgbà tí wọ́n gbé ẹ̀sìn wá kó tún lékún dáadáa fáwọn ni wọn ò mọ̀ pọ́n fi wàsó gba dọ́là lọ́wọ́ wọn ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ nílé àwọn onílé nílé tẹ̀mí òkùnbí tó fẹ́ gbà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé generation tó ń lọ yìí generation no nonsense ni àwọn bàbá tàná wọn ò lè sọ̀rọ̀ lóòótọ́ àmọ́ sáwọn ọmọ tèní wọ́n dìde wọ́n fàríya pẹ́sẹ́ ìyà tó jẹ bàbá àwọn kò gbọ́dọ̀ jẹ àwọn ìgbésí ayé táwọn bàbá àwọn rìn tí wọ́n bá yín ṣe sùúrù wọ́n ti rí pọ́wọ́ sùúrù ò ká yín mọ́ ìṣẹ̀mí sùúrù kò ká yín mọ́ ìrìn àjò sùúrù kò ká yín mọ́ àwọn ọmọ ọkọ wá dìde ẹni pẹ́pẹ́ sí o irú Fákànìṣọ́lá yìí kì í ṣẹlẹ̀ alálàńlá àwọn ìyàwó yín tẹ́ ẹ ká ṣé wọ́n dáa táwa ṣé ìgbé ayé wọn rọ̀ wọ́n lọ́rùn ṣé tàárọ̀ kan náà fi ń ṣe tọ̀sán kan náà fi ń ṣe talẹ́ àwa dúpẹ́ fọlọ́run àfi ń yí lọ́hùn ara ń dẹ́kun bí ò bá jọjú lọ́rọ̀ ọlẹ̀ yìí kólógì ní dá sí ẹ̀ka wòran èmi ò wáyé wá tẹ́nibọ̀dì lọ́rùn o èmi ò wáyé wá tẹ́nibọ̀dì lọ́rùn o mo wáyé láti wá tẹ́ ògo mi lọ́rùn láti tẹ́ ìṣẹ̀mí mi lọ́rùn láti tẹ́ ayé mi lọ́rùn káyé mi nítumọ̀ sí mi kí n má ṣerú ẹgbẹ́ mi kí n fẹ́ ná kí n rí ná kí n fẹ́ jẹ kí n rí jẹ kí n fẹ́ mu kí n rí mu kí n fẹ́ lò kí n rí lò ìgbésí ayé tẹ́ ẹ fẹ́ kóbìnrin máa lò lọ́dọ̀ títí yín ni pé bẹ́ẹ̀ dé obìnrin ò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ dé kò gbọ́dọ̀ rí ìgbésí ayé ẹ̀ lò bẹ́ẹ̀ dé kò gbọ́dọ̀ dánú rò àfi tó bá rí yín ló máa wọn pé kí ló kàn nínú ìsẹ̀mí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó máa ń kọ́mẹ̀ntì aburú nínú program mi a ní ṣẹlẹ̀ ẹlẹ́yàkọ́lẹ̀ lẹ́yìn mo dúpẹ́ ìgbà tẹ́mi rògbò tòmí lónìí ìgbà tẹ́ ẹ̀mí mi sọ́wọ́ tẹ́ ẹ̀mú páàsì tèmi sílẹ̀ ò lẹ ṣe ń takò mí tó bá ẹ̀pẹ́ bá mú páàsì irú wa yìí sílẹ̀ ni irú tálẹ̀ǹtì tá a gbé sára yìí a máa dalẹ̀ ayé wa láàmú gbogbo ìgbésí ayé akọ̀ máa fi kánra ní ọ̀nà tó yẹ ká gbà káyé wa fi nítumọ̀ sí wa ẹ̀ ní jẹ́ ká gbà ìrìn àjò tó yẹ ká rìn kọ́nà àbáyọ fi dé sáyé wa ẹ̀ nígbà ẹ máa ní kò bẹ́ sí mu eléyìí ò dánú ẹ̀sìn yìí ò bẹ́ sí wa mu kò bá gbá mu kò bá wo mu òun lẹ ṣe ń bú èmi òun lẹ ṣe ń búrú àwa yìí ìpàkóòdè gbọ́sùn tì ní o orí ẹlẹ́gàn ló dàrú kò sí ohun tẹ́ fẹ́ sọ fẹ́mi tó fẹ́ stop mi nítorí pé ẹ̀yin kọ́ ni ẹ dá mi wá sáyé ìgbà tí mò ń yan ìpín mi bàbá ńlá kú àfọ́ òsì ńbẹ̀ bàbá ńlá kú pásítọ̀ òsì ńbẹ̀ bàbá ńlá kú babaláwo òsì ńbẹ̀ so èèyàn kan ló máa sọ mí pé ṣe báyìí ọba tó ni mí ló ń tọ́ mi òun ló gbéṣẹ́ lé mi lọ́wọ́ àní ìran tèmi ni mo stand fún tabara àfa tó bá ní ẹ́díkì nítorí ti tèmi ó jẹ́ ètè gbọ̀nà ọ̀run lọ tàbá rí pásọ̀ torí ń fọ́ nítorí ti tèmi ẹgbọ̀nà ọ̀run lọ tàbá rí babaláwo èké tínú run nítorí ti tèmi ẹgbọ̀nà ọ̀run lọ nítorí pé ojú ọ̀kan ẹ̀mí ẹ̀yin lójú ń kán ẹ̀yin lẹ̀ ń ṣe ohun ìbàjẹ́ tẹ́ ń kíyèsí ẹ̀ǹkùlé àṣeburúkú ẹkú aráàfù ẹ̀yin ní kàkẹ́ni má nì ẹ̀yin lẹ̀ fẹ́ kó gbọ́ adúláwọ̀ búyọ ẹ̀yin lẹ̀ fẹ́ pé lẹ́jọ́ yẹ pé kọ́mọ ṣiṣẹ́ kọ́mọ làkọlù kó má kéré délé ẹ̀yin lẹ̀ ń lògbé sí ayé burúkú tẹ́ wá fẹ́ kó ran ìran Yorùbá ẹ̀yin nìkà ẹ̀yin làìdá tí ó gbénú ẹ̀dá ọmọ èèyàn tí wọ́n fi ń pè láláìdá
nítorí pé mo ti rí ìdí yín gbogbo èyí tí ẹ̀ ń takò mí kò bẹ́ sí àwọn mu ẹ ti rí pé ìpín ti tèmi yàtọ̀ sí gbogbo àwọn tẹ́ ẹ bá yé wọn jẹ́ sílé ìpín ayé ti tèmi yàtọ̀ sí gbogbo àwọn obìnrin tẹ́ ẹ ti dẹrí wọn bá tẹ́ ẹ ti jẹrí wọn ẹ ti mú ògo obìnrin mi ẹ ti gbà á mọ́ ti yín ẹ wá ń ṣe fandafanda ìṣẹ̀dárú obìnrin bẹ́ẹ̀ náà kò ṣàwárí ara ẹ̀ irú àwa ṣàwárí ara títí wa ni èèyàn kan ò lè báyé ti tèmi jẹ́ ọ bẹ́ẹ̀ ṣe báyé àwọn ìyàwó yín jẹ́ sílé ẹ lè dà lámọ̀rí tèmi rú ẹ lè dà ní àjò mi rú àfi tá ẹ bá fẹ́ da tàwọn ọmọ yín rú. wàyàkùmù o ntí ẹ̀mẹ́ni tó ṣe jàzákùmù láìkọ́ ìra yẹn alájà mọ̀dínà tì ní ẹ ṣé mo dúpẹ́. ayé tèmi nítumọ̀ sí mi àti sẹ̀mí ayé ti tèmi ìgbésí ayé ti tèmi ọba adániwáyé ló ń tọ́ mi àáfàá kan ló máa sọ mí pé ń báyìí ló kù nínú sẹ̀mí mi tí mo fẹ́ ṣe àáfàá lè wò mí ṣùṣù kan ní mo ríran sí ẹ o ń báyìí ló kù lọ́rùn ẹ nítorí pé mi gan bàbá àrán èmi gan bàbá ojú tó jojú lọ èmi gan bàbá ọrú mọ́lẹ̀ èmi gan òòṣà fúnra mi ẹ jẹ́ kí n fi sítórì sí ráńpẹ́ àṣẹ bàbá mi olórí Ifátúndé Bákàrè ẹ ṣé mo dúpẹ́ àṣẹ lọ́jọ́ ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì mo wà nínú ṣọ́ọ̀bù mò ń pàtẹ lọ́wọ́ mo rí àáfàá kan ó ń bọ̀ ní sáìdì mi báyìí ó ra ẹ̀pà ó ń pa ẹ̀pà ó ń jẹ bọ́n ṣe ń bọ̀ ojú èmi àti wọ́n sáìtì ara wa lọ́ọ̀kan mo gbójú mi kò bí pé kéèyàn máa wo ọ̀kan báyìí kójú ẹni ìyẹn bá ṣe méjì mo gbójú mi kò àáfàá yìí kọjá mi ó padà wá ó ní ìyá wa salamu aleki mo ní wa alekun salam ìyá wa àdúrà yín ó gbà yóò dáa fún yín ẹ ṣoríire ẹ ṣe gbá alihamdulilayi àti ẹ̀dúpẹ́ níbi tó bá dání ṣe ibi tí ọlọ́run Allah ṣe dé yìí kò ní dáwọ́ ẹ̀dúró mo náṣẹ ibi tí ẹ bá dé yìí kò ní ṣe gbá mo náṣẹ ẹ ìyá wa àdúrà yín á gbà bẹ́ẹ̀ ṣe tún wá wà yìí ọlọ́run bá ló rán òun sí yín ẹ bá mi ṣe ètò yìí kó go viral kó rìn jìnnà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo èèyàn tẹ́ bá rí lórí social media kọ́lẹ̀ lè wọ ẹnu sí lára ẹni tó bá rìn bùtàbùtà lè bò bùtàbùtà èmi wá fún ìran mi ni ọba dániwáyé ló gbéṣẹ́ mi lé mi lọ́wọ́ mi ìdá iṣẹ́ màláìkà mi sọ fún yín pé mo pé woman be like you ni mí bòun tó bá dániwáyé pín sí ìṣẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìpín tí kálukú yàn nígbà tó ń bọ̀ wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìpín tèmi lèmi ń lò lọ yìí èèyàn ò dẹ̀ lè sọ fún mi pé ìpín tó ń lò yìí o gbọ́dọ̀ lò nítorí pé ẹ̀sìn mẹ́gbà tó bá dániwáyé ń ṣẹ̀dá mi àáfàá ìdánlọ́run lọ́rọ̀ òun sí mi mo wá gbé sùdù mo ní ẹ jókòó mo ní statement tó jẹ́ kí n jẹ́ ká ẹ jókòó ni pé mo fẹ́ béèrè àdírẹ́sì tí ọba dániwáyé fún yín tó fi rán yín sí mi bọ́lọ́wọ́n ọba tó ní mí tó mọ̀ mí ọba tẹ́mi ò rí tó pamọ́ sí gbogbo ayé mi ọba tí èmi ò rí tó ṣe pé ìrandíran mi kan ò lè sọ pé òun fojú kan ọlọ́run ọba olódùmarè yìí rí tó clear sọ fún ẹnìkan tó máa jí lánàá tó máa lọ́lọ́run ló rán mi sí ẹ bóyá ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá jẹ́ iye ọ̀pọ̀lọpọ̀ orí lẹ́yìn ìgbà tí wọn ò bá ti fi orí yín gba pààrọ̀ lẹ́yìn ìgbà tó wọn bá ti bo ògo yín mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá sì ń dá ayé yín ṣe tí kìí ṣe pé ayé aláyé lẹ̀ ń lò bóyá ọ̀rọ̀ yìí lè léyìn nítorí pé ká kó ẹyin sọ́wọ́ ọ̀tún ká kó ẹyin sọ́wọ́ òsì ká fi ẹyin lè padà sísẹ̀yìn ẹni tó máa yin ní ayin ni ẹni tí ò ní yìnyàn ò ní yìnyàn ọlọ́pọlọ dojúrú pọ̀ nínú ìran Yorùbá amukú mẹ́kọ̀ọ́ pọ̀ kìdẹ́ ń ṣọjọ́ yìí kì í ṣẹjọ́ yìí òun ẹnu náà fi dè yín ọ̀pọ̀lọpọ̀ ó mọ òtítọ́ àti wá sọ òtítọ́ ó dì nira Bíbélì ní ìwọ yóò mọ òtítọ́ ìwọ yóò sọ òtítọ́ yóò sì sọ ẹ́ dòmìnira òtítọ́ ló gbà wá débi tá a dé yìí bóyá torí ẹ̀ làwọn ò ṣe ní ọ̀rẹ́ èmi ò náà rẹ̀ ọlẹ́yìn ẹlẹ́yà kan ṣoṣo tẹ́ ẹ rí nínú profile mi yẹn ìgbà tí mo wá ń sọ bẹ́ẹ̀ fáfá àfá wa ń kọ́kọ́ ń wà wọ́n dà pé kí ló ṣẹlẹ̀
ó ní ọlọ́run bá ó ṣàkà áyà lọ ọlọ́run bá sọ báyìí ó sọ ọ́nù kùránì ó ṣe gbá ó ṣàwo ó ṣe kò ó ṣe gbogbo gbọba ìyá wa òun náà mọ̀ pé gbogbo ohun tẹ́ ẹ̀ sọ yìí ẹ ti ọ̀dà sáà mo ní mi ọ̀dà sáàndì o èmi ò kéwu o mi ìgbéde lárúbáwá yorùbá ni mí yorùbá nìran mi gbogbo èdè tẹ́ ẹ fífọ yẹn ẹ bá mi tu ní yorùbá kó yé mi àfààní ọlọ́run sọ pé báyìí ìfirigbọ̀n ìgbà wo bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ nídìí kẹ́ ẹ máa òun máa fún yín láwọn àsìkárù kan kẹ́ ẹ máa ṣe òun máa fún yín mo ní àsìkárù tẹ́ fẹ́ fún mi yẹn ṣé mi sọ fún yín pé mo ní ìdí ẹ̀ àbí mi sọ fún yín pé àsìkárù yẹn o ìyí tẹ́ ẹ fẹ́ fẹ́ mi yẹn ló kù nínú sẹ̀mí ti tèmi tí mo fẹ́ lò àbí mi ò ní bí mo ṣe ń pe ọba adániwáyé tó ń jẹ́ mi àbí mi ní bí mo ṣe ń sọ̀rọ̀ tí olódùmarè ń jẹ́ ìpè mi àbí mi ní àníyàn tí mo fi ń hùwà sí ọmọlàkejì tọ́lọ́run bá dé ń ṣàánú mi àánú ni mo rí gbà àáfà àkọ́kọ́ ló máa sọ pé ó ń bá mi rìnrìn àjò mi débi tí mo dé pásítọ̀ kan ò dẹ̀ lè sọ babaláwo kan ò lè sọ àánú ló gbé àwa débi tá a dé àánú ló dẹ̀ ń bá wa rìnrìn àjò àáfà bá wò su ló bá ní ìyá wa bóun ti ṣe rí yìí torí ó lójú ẹni tọ́lọ́run bá fún lójú bẹ́ẹ̀ ojú jojú lọ òun mọ̀ pé ìyá ni yín mo nírú ìyá wo ìyá mi lọ́dọ̀ àwọn ọmọ mi ẹ wo ọ̀nà tó tún gbé gbà ó ẹ wo ọ̀nà tó tún gbé gbà ó ìyá ni yín àgbàlagbà ni yín mo lágbà mi ọjọ́ orí mi ò tí ì tó bẹ́ẹ̀ bó ṣe ń gbé wà mo ń dá padà fún kì í ṣe irú àgbà bẹ́ẹ̀ ẹ jòun lọ mo ní point of correction mi ò tó yín ọmọdé ni mímọ ìṣẹ̀bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ni ìyá wa àdúrà yín àgbà ó ṣá sọ̀rọ̀ lọ ilẹ̀ kún mo ní ṣé mo lè fèsì ó ní ẹ fèsì ìyá wa mo ní adúpẹ́ fún ọlọ́run olódùmarè ọba tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi mo ṣe ìbà kọ́dá mo ṣe ìbà ṣẹ̀dá mo ṣe ìbà olódùmarè tó dá gbogbo ayé tó wá ń fi àánú tó fi ń bá gbogbo wa rìnrìn àjò olódùmarè tí ò gbé agbára fáàfáà kan tí olódùmarè tí ò fi ìdí ayé ẹ̀ yí àfáà kankan olódùmarè tí ò fi ìsẹ̀mí ayé ẹ̀ yí àfáà kankan olódùmarè tó pamọ́ nínú ayé gbogbo wa olódùmarè tí ò jẹ́ kí àfáà kan rí àṣírí ti tèmi olódùmarè tí ò jẹ́ kí àfáà kan mọ bí ayé mi ṣe rí olódùmarè tí ò ṣe pé àfáà kan ló bá mi rìnrìn àjò débi tí mo dé yìí mo dúpẹ́ fún yín kábíyèsí olódùmarè àfáà wa bẹ̀rẹ̀ sí ní ṣọ́ọ̀kì lórí àga pé ibo lòun já sí ìgbà tí mo máa wá ṣe pápánbárì mo ní mo ti júbà mo wá fẹ́ kí olódùmarè mo ní ìwọ lọba kọ́dá ìwọ lọba ṣẹ̀dá ìwọ lọba tó dá wa nínú nǹkan tí ò jẹ́ nǹkan kan tá a wá padà jẹ́ nǹkan kan nínú ayé táwa náà wá ń ṣe bíi pé nǹkan kan ni wá ó ní Allahu Akbar mo lọ́lọ́dùmarè ọba tó mọ̀ mí ọba tó lè pa mí tó lè jí mi ọba tó ṣe pé àsìkò tó bá fẹ́ ló ń pa ẹ̀dá àsìkò tó bá fẹ́ ló ń jí ṣí o ẹ̀dá ẹgbẹ́ mi tó lè pa ni tí ò lè jí ni wọ́n ní kábíyèsí olódùmarè Allahu Akbar ẹ ṣé mo dúpẹ́ Wàsíù akíṣọlá ẹ ṣé gan mo ní mo wá ṣe ẹ̀làbọ́rú mo ṣe ẹ̀làbọ́yè bọ́ ṣíṣe àfáà mo ṣe ogún atọ́ asúre wòrìwò fún àfáà bá di súdùmù pé ìyá wa mo ní mi ń ṣe ìyá yín mo ní èdè tí mo fi kí yín yẹn ṣe é gbọ́rí ẹ má ṣe àbòsí àfáà wọ́n ní wàlọ́ọ̀yì tàlọ́ọ̀yì súnmọ́bì láàyì làzíláìláìláwà àwọn gbọ́ dáadáa tó dẹ̀ yí àwọn mo ní àsì ọmọ Yorùbá bá a ṣe jọ jẹ́ yìí ìjẹ́ tí ń bá kíyín ní kíkí irú ẹ̀ níbi tí ẹ̀sìn bá wa dé kí lẹ máa pè mí wọ́n ní wàláhì ẹlẹ́bọ làwọn máa pè mí mo ní ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan yìí ti mú ìran Yorùbá jì sínú ọ̀fìn àfààní ẹ má bínú ìyá wa ṣé ẹ ná mi mo ní mo dẹ̀ máa ń gbé block lọ sí ṣọ́ọ̀bù ice block tó ti di sínú freezer mo bá wọn dilute ẹ pẹ̀lú pure water wọn mú torí ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ gbómi bó ṣe ń sáǹdì nínú ọpọlọ wò pé kí ló ṣẹlẹ̀ tí n bá ti wá múra ní Islam báyìí tí mo kọ́ àṣà lárúbáwá tí mo ṣe bí lárúbáwá ìmúra lárúbáwá eléyìí ò sínú ẹ̀sìn ìmúra lárúbáwá ni dírẹ́sì àwọn obìnrin lárúbáwá lélẹ́yìí nítorí pé sọ̀rọ̀sọ̀rọ̀ àfà kó máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ ìgbà tá àfà mú mi tán wọ́n ní ìyá wa ẹ má bínú o mo tún ẹ̀ṣẹ̀ fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ yín yẹn torí adùn wà nú ọ̀rọ̀ yẹn
mo ní ṣe pé tí mo kí yín ta ló ń flash mi ná kí ló ṣẹlẹ̀ mi ì fẹ́ kéèyàn máa distract attention mi tí n bá ti wọnú ọ̀rọ̀ kẹ́nìbọ̀dì lọ ṣe normal ẹ lọ dúró re ẹ lọ sí mẹ́dọ̀ ẹni tó bá fẹ́ pè tó bá ti tásìkò ẹ máa pè tẹ́ bá dẹ̀ fẹ́ pè direct no nonsense lẹ́lẹ́yìí o ọmọ ọ̀run mọ̀lẹ̀ lẹ́lẹ́yìí ọmọ Ṣàngó ọmọ Ọya ọmọ Ọ̀rúnmìlà ọmọ Odùduwà ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ yèyé o omi o ọ̀tá o kò sí ohun dání kankan fẹ́ fèmí ṣe nínú ayé yìí àyàtọ̀ sí Ọlọ́run ọba tí kì í lé ni kó tó mú ni tọ́lọ́run bá lásìkò tó ni èmi ò dẹ̀ rí ikú kan bí ò ṣe yíyè gbogbo ẹni bá sọ pé kí n kú ẹ máa nìṣó lọ́run bójú bá ń kan yín àáfàá mú mi tán ní kí n continue àáfàá ní ìyá wa ìlú wo ni yín mo ní ọmọ Yewa ni mí tí ọ̀rọ̀ yé tó yè wọ́n ní ìlú wo ni Yewa mo ní èmi lọ́bọ onímọ̀ọ́ṣàyẹ ajá gidi àgbọ̀ ọmọọṣẹ́ mo rán àáfàá ní ẹ má kì í jù orí òun wú wọ́n lẹ́yìn náà ẹ kíra yín bẹ́ẹ̀ ẹ kí oríkì tó rọ̀ mọ́dún yín kẹ́ ẹ wá ṣẹ̀ṣẹ̀ kí oríkì titi yín àáfàá ní ìyá wa àní mò ń gbádùn nínú ọ̀rọ̀ yín wọn lóríkì tó rọ̀ mọ́ ìdílé ti tèmi oríkì bàbá ti tèmi oríkì ìdílé ti tèmi ní ọmọ erin arókèkórè orejìkórè ní Ọ̀yọ́ ọmọ ọbọ òdáná fojúrà àtọ̀yọ́ làwọn bàbá tí wá ti ṣí lọ síbẹ̀ yẹn ṣe mọ̀ pé lòtò sílẹ̀ tó làwọn ọ̀ràn tí àwọn sẹ́ńtúrì kan lánàá náà ń ṣí kiri tálẹ́ni tó mọ ìtàn tó rọ̀ mọ́ ìdílé ẹ̀ ṣe bí gbogbo yín lẹ ti kú dànù sáyé ọ̀pọ̀lọpọ̀ àná òun sì wà láì fún ti kú ìwọ tó bá mọ background yẹ tó mọ̀ ìpìlẹ̀ onípìlẹ̀ ló mọ̀ ìwọ ló mọ bó ṣe bí Jésù ọmọ bó ṣe lóyún Jésù ọmọ ìgbà tó gbélé ọbù jẹran ìgbà Jésù ń jíṣẹ́ àwọn tó ń ṣe Jésù gbogbo sí Jésù lẹ́mọ̀ láti ilẹ̀ Róòmù síbí ṣẹ́rípẹ́ ẹ̀fọ́ fẹ́ǹsì láti ilẹ̀ Róòmù síbí gbogbo èsù yẹn lẹ́mọ̀ ẹ̀mọ̀gbà tọ́rùnmìlà tó jíṣẹ́ ẹ̀mọ̀gbà tí fádé ẹ̀mọ̀gbà tó gùṣe ẹ̀mọ̀sẹ̀mí tó gùlò ẹ̀mọ̀ tó ṣe Ọ̀ṣun kó tó di pọ́dọ̀dọ̀ ẹ̀mọ̀sẹ̀mí yẹn àsìkò kan sì ń bọ̀ tó ṣe wípé gbogbo àwọn nǹkan yìí dandan àwọn ọmọdé mọ̀ á gbọ́dọ̀ mọ̀ èmi ń kó àwọn ọmọ mi mò ń gbégbèsè kí n tún gbẹni tó tún máa bá mi kọ́ wọn ní ìsìn Yorùbá nítorí pé orí ló mọ ibi tẹ́sẹ̀ ń rè tọ́lọ́run bá sọ pé ìsẹ̀mí àwọn ọmọ yẹn bóyá lu òyìnbó náà ti fẹ́ lọ lò ó lọ́la á jẹ́ ìwúrí táwọn bá sì wà táwọn bá sí mọ́ á jẹ́ ìwúrí pé àwọn ọmọ yìí mọlé wọn ò sọ lẹ́nu kọ́ sàpòyàpọ̀ ìwọ tó jẹ́ ìsìláàmù náà gbogbo bí àbú òrera àbú gbá àbú àwo báná bí ṣe lò gbà ìgbà tán bí tí yẹ òsì tó lọ gbọ́dọ̀ àbúrò bàbá ẹ̀ gbogbo bí Aisha wọ́n ṣe jọ pàdé ra wọn gbogbo bí Kàdíjà bó ṣe lọ bá Kàdíjà tẹran tí wọ́n di pọ́n odolódodo bí wọ́n ṣe fẹ́ gbogbo sì yẹn lẹ́mù wọn ò dẹ̀ lè rí ẹ lájẹ́ kó travel out kó wọ́n bẹ̀rẹ̀ pé níbo ló ti wá country wo ló ti wá tribe wo ni ẹ kí wọ́n sọ pé Yorùbá wọn á ní ọ̀pá àtọ̀tọ̀ rọ̀ mọ́ Yorùbá fáwọn ṣé kan Lárúbáwá ló fẹ́ lọ pa àforítì ẹ̀ tí ń ta yín ni. ní àwọn white wọ́n recommend ohun tó ń jẹ́ àṣà Yorùbá ẹ̀sìn Yorùbá ju àwa tá a ní lọ wọ́n wá gbé tọ̀hún wá bá wa pé ẹ máa lọ rán yìí kó máa díjàlẹ̀ láàrin yín bẹ́ẹ̀ bá ti ṣe léyẹ̀ lè rádùjọ́ náà wọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe báyìí ayé yín ò lè rí túmọ̀ sí yín ẹ wá ń takora yín tọmọ àlè bá tiẹ̀ ń ṣe kí ló kan ọmọ ọkọ Yorùbá náà wá gbá tẹrù àwọn gangan lọmọ ọkọ àwọn táwọn ṣe ìsìláàmù lọmọ ọkọ ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ ń jábúlẹ̀ ẹnu yín ni ẹ̀ ń jábúlẹ̀ ẹnu yín òun ni làáfà kí n má gbàgbé sórí yẹn torí máa sọ tọ́ ìmí ìtúnbọ̀ tí mo tún máa bú wá nítorí tó bá dárí wáyé bá sọ yé ká tún sọ torí òun lọ bọ ọ̀rọ̀ òun ló ń tọ́ wa social media kọ́ ni mo fi ń lò sẹ̀mí mi monetize ẹnìkan ló ń bá mi manage YouTube náà ṣẹ̀ṣẹ̀ kò tí ì pé subscription yẹn ò tí ì pé káàpì bá pẹ́ kínní àbí gbogbo ìgbà tó bá dárí wáyé bá sọ pé lọ sọ àmọ́ máa sọ jáde fún yín ìwọ tó o bá ti dì mú àmọ́ járọ̀rùn fún ẹ ìgbà tá àfa àkọ́kọ́ ń sọ̀rọ̀ ó kọ́kọ́ wá níwàá pé kó gbé mi mọ́ra ó wá níwàá pé kó fi ohùn kó fi dè mí mọ́lẹ̀ ó wá níwàá pé ohun tó ń fẹ́ sọ yìí sẹ́ pẹ̀lú bó ṣe rí pẹ̀lú level tó wà yìí mo gbọ́dọ̀ gbata rẹ̀ mo mọ̀ pàníyàn tó gbá wá nìyẹn nítorí pé olóyìnbó tó sọ pé experience is the best teachers làákàyè a lè fi wé kankan
ọ̀gá ni nínú àwọn olùkọ́ láyé nínú ẹ̀kọ́ ọ̀gá ni. Ìgbà tó wá sọ̀rọ̀ tán tí mo ti kíra mi bẹ́ẹ̀ tí mo ti ṣe wọ́n wá bara lẹ̀ ara wọn wá wálẹ̀. Mo ní àáfà ìjẹ́ tí ẹ mọ́rúkọ èmi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí wọ́n ní ìyá wa ẹ má bínú àwọn ò lè béèrè orúkọ yín mo ní mi gbọ́dọ̀ sọ̀rọ̀ ara mi fún yín orúkọ tèmi ní Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ stúdù bá yẹ̀ máa fà nídìí pé àáfà tí wọ́n ń wọ ọ̀nà bí tó ti bọ̀ pé àbí òun tún wọ inú ìran kan ni àbọ̀ wọn láyé lẹ́sì wá ó torí mo gbọ́dọ̀ júwe ara mi fún yín ìhun tẹ́ ń gbé bọ̀ wá bá èmi ọba dániwáyé ti fi kọ́ tọ́ mi ó ti jẹ́ rí yín pé ìhun tẹ́ ń gbé bọ̀ yẹn kì í ṣe bí lẹ fẹ́ sọ̀kalẹ̀ sí ẹ gbọ́dọ̀ gbé padà bẹ́ẹ̀ bá ti ń lọ tí ò dẹ̀ gbọ́dọ̀ gbàgbé síbí. Ìwọ obìnrin tó bá ti ráwọn àáfàá sálámọ̀ náà fi ba yí ẹlòmíì jẹ́ tó bá sọ pé àlàáfíà Ọlọ́run ọba kó máa bá ẹ ìwọ náà ti dá padà pé àlàáfíà Ọlọ́run ọba kó máa bẹ́yìn náà kí ló tún wá fa pé kẹ́ ẹ kó wọn mọ́ra ìfẹ́ àníjù látara ohun tó ti fi brainwash wa láti ilẹ̀ pé ẹni Ọlọ́run ni wọ́n tálẹ́ ní Ọlọ́run lórí ilẹ̀ tálẹ́ ní Ọlọ́run lórí ilẹ̀ ta lọ àròlé Ọlọ́run lórí ilẹ̀ ta ni ṣáàfà ni àbí pásítọ̀ ta lọ àròlé Ọlọ́run lórí ilẹ̀ ta ló yẹ ká tún máa wárí fún yàtọ̀ sọba adániwáyé ta ló yẹ ká tún máa wárí fún yàtọ̀ sí pé Olódùmarè ọba tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa ta ni gbogbo ọpẹ́ àti ìyìn ta ló yẹ Olódùmarè ni tí àwọn lárúbáwá ń sọ tí wọ́n ní Allah tí Jésù sọ pé yẹ́wè èyí tó túmọ̀ tó clear sẹ́mi ní Olódùmarè. Ìgbà tí mo dárúkọ mi fún àfà ńrálẹ̀ mu o wọ́n bá ní ó dá ìyá wa gbogbo ohun tẹ́ ẹ sọ yìí ojú òní tiwa mọ́ náà mi ihun tẹ́ ẹ bóun sọ yìí òun ò rí èèyàn tó sọ́rí lájẹ́ gbọ́jú orí òun ṣe tó yìí bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ òun ò rẹ́ni tó ní confidence báyìí tó sọ kalẹ̀ pẹ̀lú ìran ẹ̀ Yorùbá lòun náà òun ò lè sọrú eléyìí ìyá wa ìtẹ́ sọ yìí mo lẹ́ni tá a gbéṣẹ́ rán yàtọ̀ sẹ́ni tó yà bara ọba tó ní mí ló ń tọ́ èmi pé sọ báyìí program tí mo wá ṣe lẹ́ni mo fi jọ́ ti máa pàdé Olódùmarè mo fi búra mo fi jọ́ tó máa ku èmi nìkan nínú ilẹ̀ mo fi búra ọba dániwáyé ló gbọ́ mi gbàbẹ̀ ọ̀tọ̀ níbi tí mo fẹ́ lọ nítorí pé dáàdì kan tó bá ti rọ́wọ́ ra dátà tẹ́ ẹ bá fẹ́ máa reply àwọn èèyàn ẹ máa káǹtì Ifákànyìnsọ́lá sọ́tọ̀ nítorí pé Olódùmarè ló gbéṣẹ́ lé mi lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òrìṣà kí ni wọ́n ń pè lóríṣà àná Muhammad sàlàsálà òrìṣà ni Jésù Kristi òrìṣà ni Yusuf òrìṣà ni ẹni tó ríṣà dá ẹni tó yàtọ̀ sí àwa woman being báyìí ẹni tí Olódùmarè dìdí ṣọpẹ́ṣàn gbáyà wọn tó kó ẹ̀gbin àti ìdọ̀tí kú ọ̀ tàwa lòrìṣà ẹni tó ṣe pé tó bá ti àsọ̀rọ̀ ṣe alálàá ṣe gbogbo ọ̀rọ̀ tó bá ti ń sọ báyìí á máa bá kòǹgẹ́hun tó ń ṣèyàn mu lọ́wọ́lọ́wọ́ òrìṣà dá nìyẹn àwọn tó ríṣà dá nìyẹn bọ̀tá bá ti sọ pé òrìṣà ẹ̀rọ pẹ́ni tó bá ti gbégi sílẹ̀ báyìí òun lòrìṣà ẹni tó bá ti gbé ère sílẹ̀ báyìí òun lòrìṣà ẹni tó bá ti gbé òkúta sílẹ̀ báyìí òun lòrìṣà rárá o òkúta wọ́n ní òkúta èṣù lọ́dọ̀ títí wọ́n bẹ̀ lárúbáwá náà lókúta tó ń fẹnu pọ́n lọ́hùn àwọn náà morúkọ tó ń pè lọ́dọ̀ tí wọ́n lọ́hùn èdè títí wa ló túmọ̀ sí wa pé òkúta eléyìí òkúta èṣù irin eléyìí tògún ni ó omi eléyìí tí Ọ̀ṣun ni ó kìnìkan eléyìí ti gbá ni àwọn náà máa ní tiwọn lọ́hùn nítorí pé gbogbo ohun tí kálukú dáyé bá òun ló sì wà nínú ìsìn kálukú ṣebí tàn lẹ parẹ́ fún wa nílẹ̀ Yorùbá ni gbogbo wa làwọn jogún bá wọlé sí wa lára ẹ jẹ́ ká mọ ìtàn wa mọ́ ẹ jẹ́ kí wọ́n sọ láti primary school náà ti máa ń sọ ìtàn fún wa fún mi lómi bottle water ẹ ní kékeré tiwa láti primary school àwọn bàbá tó dẹ̀ bí àwa bàbá mi máa ń sọ pé bàbá mi jẹ́ ẹni tó mọ history gan láti kéékèèké wọ́n á pè wá jọ báyìí bàbá mi ò ní sọ ìtàn lárúbáwá fún ẹ o ìtàn Yorùbá ló máa sọ fún ẹ nígbà táwọn kéré ìgbà tí àwọn onífá wà báyìí ìgbà tí àwọn bàbá àwọn Islam ni bàbá mi o for now Islam sì ní báyìí Islam ni wọ́n Islam náà nìyá mi ṣe títí tó fi kú so ẹ lè pa dáàdì kan báyìí pé
eléyìí ọmọ tó ń jẹ́ Islam tú dànù o mo lè má mọ̀ ọ́n kán tó yín o àmọ́ ṣá mo bá yín jẹ nínú ẹ̀ mo mọ bó ṣe ń lọ nínú ẹ̀ mo mọ bá a ṣe ń ṣe nínú ẹ̀ àwọn olubi tí ń pọmọdé balùwẹ̀ tó wà láàrin iná yẹ ká ẹ lọ ṣe mítìn náà ń pè ní mọ́ṣúárà láàrin ara yín ẹ lọ ṣe mọ́ṣúárà àjọsọpọ̀ ẹ lọ ṣe láàrin ara yín gbogbo àwọn tó bá ń wá sórí nẹ́ẹ̀tì tó ń sọ dáadáa àwọn ní ká ẹ lọ kì nílọ àwa kò lẹ́ni tẹ́ ẹ máa sọ pé ẹbí Islam ṣe rí nìbó ṣe rí lé lára ìhun tẹ́ ẹ kàn lè ṣe é sì ni pé ẹ̀sìn ti pín sí yẹ́lẹyẹ̀lẹ ẹ ti dọ́gbọ́n pọ̀ ní wọ́ọ̀dù kálukú ò mórí ilé ní ẹ̀mọ́ òun lè ṣe ń yà sọ́dọ̀ tàwọn bàbá tiwa ẹ dúró lórí ilé yín kí kálukú dirẹ̀ ẹ̀ mú. kí ni mo fẹ́ fàyọ ìgbà tí mo sọ bẹ́ẹ̀ àáfàá bá ní ìyá wa òun mọ̀ inú òun dẹ̀dùn pé òun bá yín pàdé òun ò dẹ̀ kábàámọ̀ pé òun padà wá rí yín àmọ́ ṣá tóun bá ti fẹ́ ṣe mọ́lúùd òun á fún yín láwọ̀ọ́dù àmọ́ náà fọ́ ẹ̀ ti tún fi yọjà ẹ ti fi yọjà wọn ní kí ló dé mo ní mi ò ń lọ mọ́lúùdì èmi ò ń lọ kò sí ohun tí mo fẹ́ lọ ṣe ní mọ́lúùdì àná kan tí mo ná àáfàá kan ni mo máa ń lọ sí mọ́lúùdì ẹ̀ bọ̀ láti ìgbà tí mo ti wá rí pé ẹ̀yin àáfàá ń gbógun ti ìran mi ni mo ti dànù mo máa ń ṣe fún àáfàá kan tí mọ́lúùdì bá ń dé bọ̀ ó ní iye tí mo máa ń fún àáfàá tá à ń sọ yìí nítorí pé mo nífẹ̀ẹ́ ohun tó ń jẹ́ àáfàá bọ̀gbà tó ti wá di pé bẹ́lẹ̀ ìbá máa wí mo ń ṣe program lọ́wọ́ tí n bá ṣe tán máa pẹ̀ mo ń ṣe program lọ́wọ́ mo sọ nífẹ̀ẹ́ àáfàá gan bọ̀ gbogbo dáadáa tó ti wá ń ṣẹlẹ̀ láti bí ọdún 2 sí 5 lórí íńtánẹ́ẹ̀tì ó wá ń jẹ́ kí n máa wò wá tí n bá sì ń tẹ̀lé àwọn pípù yìí tí mo sì ń fi àágùn mi tí mo sì fi ń dá sí gbogbo sẹ̀rẹ̀rẹ̀ tó ń ṣe ó dàbí pé mi kò mọ ohun tí mo ń ṣe bẹ́ẹ̀ mo ṣe sọ fáfáà mo ní ẹ lè pè mí sí mọ́lúùdì ẹ lè fún mi láwọ̀ọ́dù mi ì dẹ̀ lè fún yín lówó ì lè fún yín ní owó mi fún mọ́lúùdì àfáà ní ẹ bẹ́ẹ̀ bá ti ẹ gbà wọ́ọ̀dù ẹ̀ fún àwọn ọmọ náà mi ò lè fún yín lówó ọ̀tọ̀ ní pẹ́nu mi dùn àfẹ́ ẹ̀ sẹ́ndì àkànnàbà yín mo kàn fún yín mo fún yín lówó yìí kò dẹ̀ ní jẹ́ gbà mọ́lúùdì yín àfáà bá di ọlọ́run ìyá wa ó dá ọmọdé ló ṣòun ẹ̀dà òun pọ̀ mọ́mọ́tọ́ mo lọ́lọ́dùmarè nìkan ló lè dà wá pọ̀ mọ́mọ́tọ́ kò sẹ́ni tó lágbára bí ọba adániwáyé kò sẹ́ni tó mọ̀ bí olódùmarè kò sẹ́ni tó mà ti wáyé ẹni kò dẹ̀ sẹ́ni tó mọ ohun tá a fẹ́ jẹ́ láyé kò sẹ́ni tó mọ̀ gbà tá a fẹ́ kó àfáà ní àkàsálíkà mo ní òdodo lọ̀rọ̀ ọlọ́run ìyàwó ẹ̀dẹ̀ sọ pé ẹ̀kẹ́wù mo náà mi ò kéwù làákàyè ni mo ké làákàyè tí mo ké ló jẹ́ kí n nífẹ̀ẹ́ ẹ̀rọ mi ni ò jẹ́ kójú mi dí torí tí n bá kéwù ojú mi máa dí màá takọ̀rọ̀ mi ní mi ní ríran mi níran pé tribe kan náà ni wá olódùmarè ló ṣẹ̀dá wa àfáà ní kí n fáwọn ní nọ́mbà orí fóònù yìí ni mo fún wọn nọ́mbà orí fóònù yìí òun mo gbélé wọn lọ́wọ́ ṣẹ́dá wọn pé gbogbo àkọ́ mò ń tàn whatsapp náà ló wà ń bẹ̀ mi ìwà lọ sí ṣọ́ọ̀bù ní jẹrin àbíjọ́ ló sọ pé wọ́n wá ṣé jẹta ni náà wá béèrè mi kì í ṣe pé mo dislike àfáà yẹn mò ń wíṣì kí n gba nọ́mbà wọn padà torí mo save ẹ̀ sórí eléyìí mo save ẹ̀ sórí ẹ̀mí ìrí mọ́ mo dẹ̀ bọ̀ pé wọ́n ti try mi lórí nọ́mbà yìí gan gidi tí kò kéré gbogbo bá a ṣe sọ lọ sọ́bọ̀ wọ́n understand mi wọ́n ní ohun tí kọ́nà ọ̀bọ lójú ìlú kó ṣíjú àánú ẹ̀ wò wá wọ́n lọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí social media ṣé mo mọ̀ pé ó ti ń kó ìríra bá àwọn èèyàn sáwọn èèyàn láàrin ìlú tí ò ń ṣorí social media mọ́ mo ní kí lẹ rí ó ní ẹnìkan sì ń sọ Christian ó gbà fásílẹ̀ ó ti fún ní quick notice ó dà sọ pé kó jáde nílé òun Christian lòún fẹ́ máa gbà pé ẹ̀yin kò fẹ́ràn àwọn mo níṣẹ́ yìí náà ti rí bí abadé mo ní ta lọ́lọ́run sì wọ́n ti gbé nílọrin wọn ní ó bú àwọn adẹ̀ ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ àìtí mọ̀ bóyá máa fi sílẹ̀ ìgbà tó sọ yẹ kán fi sílẹ̀ ibi tó ẹ̀rí pé mi ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yẹn ibi tí wọ́n bá yọ wọ́n ní kán lọ mú gbá wá kán lọ máwo wá kán onídùúró wà nílọrin kán mú 5 million wá kán mú gbá wá gbogbo yẹn àmọ́ sì ni kò tí ì máa rẹran mo ní ṣó wá dáa píìsì dà nínú ẹ̀sìn yẹn báyìí àfààní ìyá wa kò ní burú fún yín ṣé a rí lẹ́yìn kíkálukú ní rẹ̀ lọ́wọ́ yìí nítorí pé ìyí tó ń ṣe òun gan látara ohun tí wọ́n ń dákalẹ̀ lórí social media ó ń àfẹ́ẹ̀tì òun gan àfáà yìí jẹ́ pé kọ́sítọ́mà tó ń ní jù kìrìsìtẹ́nì pọ̀ nú wọn tó máa ní àfáà ẹ̀ ṣàdúrà fáwọn
ní ìsìn tó ń bá rí wọn àáfà àdúrà wọn ti gbà ní ṣe rí ohun tẹ́ kọ́ bá gbogbo àwọn èèyàn tẹ́ ẹ sọ pé kì í ṣe ti tọ̀dọ̀ yín yẹn ní etness tó fi ń wà lára ẹnìkan sẹ́nìkan kí gbogbo dáadáa yìí tó máa ṣẹlẹ̀ lórí Facebook mo ní ẹnìkan ládùúgbò kan ìyá yóò gba mùsùlùmí sílé o ìyá obìnrin ló kọ́lé yẹn kìrìsìtẹ́nì ẹgbẹ́ ló ń gbà sílé wọ́n ti máa ń sọ fún mi jọ́kan èmi dẹ̀ lélẹ́yìí èmi máa ń sojú abẹ́ǹkò tí wọ́n bá sọ mí pé wèrè lèèyàn máa jó gé mi jẹ náà kí n tó mọ̀ pé wèrè ní bá lọ bá wọn mo ní mọ́mì mo gbọ́ báyìí kí ló wá dé ẹ̀sìn tó dá lẹ̀sìn wa ẹ̀sìn rọrùn ní ó lẹ́lẹ́à mo lè gbarú wọ ìsílé torí mo rí ẹ tán gẹ́gẹ́ bí anọ́ọ̀sì bó ṣe rí àná mọ́mọ́ sàlàsálà tán ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ fún wa o mo rí ẹ tán mo mọ̀ wá ẹ mo ti bẹ́ẹ̀ gbé mo ti mọ ohun tó wà lọ́kàn ayẹ o ò héètì ẹ̀sìn ẹlẹ́sìn o lo ìfẹ́ tá a bá kún nǹkan jọ o ò dúró dúpẹ́ pé ẹ̀yẹ ẹlẹ́sìn mi nìkan ló gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ sí kíní yìí o ò dúró pé bákan o wà neutral láàrin gbogbo wa o ò fi síbì kan ju bì kan lọ irú ẹ̀sìn títí ẹ̀yìn mo lè gbẹ̀ ẹ́ síbẹ̀ àwọn ẹ̀sìn kan wà tó ṣe pé báyìí kàṣà báyìí káwòdì tẹ́ ẹjọ́ jẹ́ ẹlẹ́sìn yìí ó náà wà nínú kìrìsìtẹ́nì àwọn náà ó náà wà torí kò sínú ẹ̀sìn tí ò sí ó náà mọ̀ ṣàkànjú kan lọ mo ní màmá ohun tẹ́ ẹ wá wí yẹn àìrìjìnà láìra bukí ọ̀kẹ́rẹ́ irú èmi tẹ́ ẹ rí ẹlòmíì tún dáa jèmi lọ kí lèmi níwájú ọba dániwáyé kí ni mi níwájú ọba dániwáyé kí ni mi níwájú ọba tó ṣe pé ó lágbára ju gbogbo ayé lọ. Ó fún mi ní earpiece mi ó wà yàrá wọn àti máa pèsè ẹ lè pè wọlé o mo ti ṣí ojú òpó sílẹ̀ o. Ó yá ó máa tẹ́ o ó dá. Tá a bá bìyà yìí ó ní nítorí ẹ̀yin kàndá tẹ́ ẹ wà nínú ẹ̀sìn tẹ́ fi ń jẹ́ kán máa wò pé bẹ́ẹ̀ sì ń ṣe rí lélẹ́yìí táwọn tán ti bí lárúbáwò ò bá ti ẹ̀dá nínú èèyàn tán sọ pé torí pọ́n gbàdán bí dìde tí wọ́n gbé Kùránì dìde ń bẹ̀ ṣé wọ́n wá ní kẹ́yìn náà ya wèrè ń gbọ́n gbẹ́sìn wà báyìí ni ṣé wọn ò ní kẹ́ ẹ lò fẹ́ pẹ̀lú àwọn èèyàn ni ẹ jẹ́ kí n play kinní kan fún yín kẹ́ ẹ fi mọ̀ pé Yorùbá ọpọlọ wa ti pé tipẹ́ àwọn bàbá wa wọ́n ti mú ìwà mẹ́sì tipẹ́. Mo gba Ọlọ́run ọba Ẹlẹ́dùmarè. Ọlọ́run ni ọba tó ga jù. Ó yá o ẹ̀yin tẹ́ ẹ sọ pé lẹ́bọ níran Yorùbá ẹ̀yin tẹ́ ẹ sọ pé àwọn bàbá wa ò mọ Olódùmarè ẹ̀yin tẹ́ ẹ sọ pé àwọn bàbá wa wọn ò dá kankan mọ̀ yàtọ̀ sí kán bẹ́gi kán béèrè wọ́n ní wọ́n ṣe bà Olódùmarè. Mo gbàgbọ́ wípé Búdà ni ẹlẹ́rìí Elédùmarè. Búdà náà sì ni alágbàwò rẹ̀. Àwọn bàbá wa ní pé àwọn gbàgbé pé wúrà ni Olódùmarè wúrà sì ni alágbàwí ẹ̀ which is àwọn ànábì ẹ̀ kí ló ń ṣe wá wọ́n fi júùjú bò wá lójú là ṣe mọ́ lánàá kan àwa náà ṣe wèrè ju bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí lọ ìgbà tí mo lẹ̀ dé torí tèmi pé tí làákàyè mi ṣiṣẹ́ pé ẹ gbọ́ná ṣé àwọn ìran ti tèmi bàbá ti tèmi bàbá ti tiwa kò ṣe Islam títí tó fi kú tó lè ṣe dáadáa tó ní dáadáa tó mọ̀ pọ́ náà balọba tó ń pani tó ń jí ni ẹ wá ní pẹ́nu náà ń lọ yìí lẹ dáná ni ẹ stop ṣe bẹ́ẹ̀ o. mo tún fẹ́ play kan náà mò ń bọ̀. Ìbánikẹ́. Eriwo ya gbogbo eriwo ya. Àyàgbó àyàtọ̀. Hello ma, ẹ kú ètò ma. Ọlọ́run ló ń tò. Ọjọ́ òní tí yẹn ṣàṣeyọrí lágbára náà. Àṣẹ Ọlọ́run.
àṣẹ lẹ́dùn. ẹni fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹni fara yín ṣe. àṣẹ. ọlọ́tìtọ́rọ̀ òkè lẹ́ni o lọ́rọ̀ àwọn ọmọ Yorùbá ọlọ́tìtọ́rọ̀ òkè lẹ́ni èmi ni mo mẹ́sẹ̀jì yín èmi lórí Fáṣọ̀nbí Bákàrè. èèyà ẹ̀rọ mọ̀. ẹ̀ka àṣeyọrí lágbára Ọlọ́run. àṣẹ. ojú ò ní tì yín. àṣẹ wà. ẹ kú ètò mà. yes ma ẹ ṣé gan. yes ma. ìbà Olódùmarè ọba àjíkí Èdùmàrè ọba àjígẹ̀ ọ̀gẹ̀gẹ̀ ọba tí ń gbá eégún òkìrìbí ọba tí ń pọjọ́ kúdà ọba àlàfúnfúngbò ọba tí ń bẹ káyé tó bẹ ọba. ó yẹ wo bí wọ́n ṣe ń kí Olódùmarè ní èdè abínibí mi tó dẹ̀ ń yé mi ṣé wọ́n lè fi lárúbáwá kí Olódùmarè yàtọ̀ sí wọn tó lọ kéde lárúbáwá tó máa yé ṣó máa yé gbogbo èèyàn ẹ jẹ́ kí 36 yìí lọ ṣiṣẹ́ ṣé wọ́n lè fi òyìnbó kí Ẹlẹ́dùmarè kó yé gbogbo àwọn ọ̀ràn ti tẹ̀mí tí wọn ò gbédè òyìnbó ẹ jẹ́ kó rí kálukú fapo ṣé wọ́n lè fi Olódùmarè kí wọ́n máa fi kí kọ́. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh àfáà mi ẹ káàbọ̀ sórí ètò. Ọlọ́run ní bá ti ń jẹ́. àṣẹ Olódùmarè àṣẹ. Ọ̀ ní gbọ́mọ̀gùn tí ọ̀gẹ̀dẹ̀. àṣẹ wà àṣẹ. ọ̀nà aláàpọ̀ ọ̀nà ṣífò ní dààmú. àṣẹ wà àṣẹ. ayé kò tọ́ ayé kò tọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ tó lè jáde bẹ́ẹ̀ ṣe jáde yóò sínú ayé torí pé òtítọ́ ṣòro sọ síta bẹ́ẹ̀ pé ẹ̀ ń parọ́ fáyé sí yín ẹ ti níbi 1000 or 5000 lórí íńtánẹ́ẹ̀tì yẹn sìn tó máa ti bò yín tó máa wo program yín. Hello. àgbọ́yé gbogbo ayé ń gbọ́ yín. network. Hello. ṣé ẹ gbọ́ wa mọ́ ni. mo ń gbọ́ yín báyìí. ó yá ẹnì ṣónlẹ̀. ayé kò tọ́ ẹni bá ń ṣe òdodo kò ní blérò lẹ́yìn. òdodo. ẹjí bá ti ń parọ́ fáyé ayé máa tẹ̀lé ní wọ́n máa tàn jẹ̀dẹ̀ ni. ẹ má kò tọ́ tẹ̀ sọ sílẹ̀ o. mo gbọ́ bàbá mi. ẹ̀sìn mùsùlùmí ó dá dúró ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ó dá dúró ni. bẹ́ẹ̀ni. ẹ̀sìn ìṣẹ̀ṣe ó dá dúró ni. bẹ́ẹ̀ni. 99% àwa mùsùlùmí a gbàgbọ́ pé ìṣẹ̀ṣe wà bẹ́ẹ̀ wà natural. kò ní í bàjẹ́ fún yín. ṣe bí christian ló dá Facebook sílẹ̀. ó yá. a dẹ̀ ti fi ẹ̀tàn bá bí àwọn èèyàn jẹ́. a ti fi ẹ̀sìn bí àwọn èèyàn sínú ìdè. a ti fi ẹ̀sìn sọ àwọn èèyàn nínú ìlà ìlò. Olódùmarè àwa la ní kì í ṣòyìnbó. ilá èdè àwọn bàbá wa kì í ṣòyìnbó lónìí. ẹ̀fọ́ ṣọkọ àwọn bàbá wa lónìí kì í ṣòyìnbó ló sọ fún wa. ẹ̀fọ́ tẹ̀tẹ̀ bàbá wa lónìí kì í ṣòyìnbó ló sọ fún wa. ṣe Kùránì ló wá sọ fún wa àti Bíbélì. ewé akisan àwọn bàbá ló àwọn scientist bàbá ló ní ewé akisan yẹ jẹ ewé akisan. ewé àánú àwọn bàbá ló ní tó bá níṣòro ọjọ́ ewé àánú ayé aṣíjú àánú wẹ̀. ewé ìṣàwórí pèpè kó lọ lórí wá fún mi àwọn bàbá ló ní. gbogbo nǹkan ní àwọn bàbá ló ní. Olódùmarè orúkọ àwọn bàbá wa ni. Ọlọ́run àwọn bàbá ló ní. Èṣù àwọn bàbá ló ní. Ifá Ògún Ọbàtálá àwọn bàbá ló ní. gbogbo aṣọ tá à ń wọ̀ àtàṣọ tẹ̀yìn ẹlẹ́yìn àbò fi borí àwọn China ló ṣe. ó yá o. ẹ má bínú. àgbọ́yé. Kùránì Bible àwọn China ló ń pè gbogbo nǹkan ayé ìsàn àwọn China ló ń ṣe wọn. ó yá. mo ní ọ̀rẹ́ kan Texas lamẹ́ríkà ó ní ìyàwó òun lọ sọ́jà lọ rajà ó rí àwọn lẹ́hà níbẹ̀ ó ní òun sálámọ̀sì ó ní wọ́n dáhùn lóhùn ó ní ó ti jẹ́ ọ̀sẹ̀ kan tó ń bá ti lọ sọ́jà wọn kì í dáhùn lóhùn. ọkẹ́ wa ní wọ́n ń ṣe mùsùlùmí. kábíyèsí Elédùmarè. ó ní wọ́n ń ṣe mùsùlùmí pé aṣọ titi wọn iṣẹ́ aṣọ titi wọn. àṣà tí wọ́n ní. bí àwọn ọmọ ìfẹ́ sọ ní Yorùbá. ìwọṣọ tí wọ́n àṣà wọn ní. pé costume titi wọn nìyẹn. ó yá.
costume tí wọ́n nìyẹn ṣe rí wọ́n tá níbi tọ́ra wá ti pọ̀ jù tí ò lè kó máa rí bẹ́ẹ̀ àwọn tí a ní Abíọ́lá ẹ̀kẹ́ Abíọ́lá ẹni oríṣà dànù ayé ni bàbá Bọ́lá Tinubu ẹni oríṣà dànù ayé ni ṣùgbọ́n tó wọ́n wá fẹ́ sòótọ́ ọmọ àṣetì ẹni kò sí orúkọ tó máa jẹ́ tó máa mú ẹ lórí bí kí n ṣe orúkọ Yorùbá Bágbélé Ọlámilékan Ọlámipọ̀sí Ayọ̀dèjì Ayọ̀kúnnùmí ọmọ Làbákẹ́ awala ní ó máa ṣí pẹ̀lú ẹ̀jẹ̀ tiwa ni kò sí orúkọ máa gbélé orúkọ títí ẹ tó máa dàbí orúkọ tó sọ ẹ òyìnbó lè sọ ọmọ ẹ Nàìjíríà àwọn aláṣọ ọmọ wa ní Israeli wọ́n ní Israel what kind of mentality is that what kind of mentality is that irú kò dẹ̀ ní kán torí ẹ̀ fún ẹ visa Israel o kò ní torí ẹ̀ fún ẹ ní visa Saudi pé kò lọ gbé bẹ́ẹ̀ láíláí kò ní ká máa ṣẹ̀sìn because àgbà nígbà táwa sùkúrù wọ́n máa ní RRK and BK Bible knowledge and Islamic religion knowledge wọ́n yọ tradition yẹn kó ń bẹ̀ because they know that it is natural RK òun nìkan ló wà ní school. ẹ má bí mà kò ní kéèyàn kan máa ń follow me you follow me it doesn't concern is my life I must say the truth bẹ́ẹ̀ làwọn kan tó dẹ̀ bù tọ́ wà àwọn àpá tó tẹ ìfà wọ́n á ní ẹ dárúkọ àpá yẹn káwọn bàjá ilé ayé ẹ̀ ló wà náà. ta ló fẹ́ dárúkọ ẹ̀ ta ni. ìgbà tí Mohbad kú mo sọ fún sísá mi kan mo fọ́rọ́kọ̀ bò láṣìírí mo ní tí ọmọ yẹn ṣe kú yẹn káyé sọkò pa ìgbà tẹ́ ti rí pé ọmọ yẹn ti ní ògo ta lọ́lọ́ ń dá sílé ayé ó dá mùsùlùmí ó dá kìrìsìtẹ́nì ó dẹ̀ dá ìṣẹ̀ṣe po mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lórí ọmọ kọ́mọ́ lè ráyé gbé po mẹ́tẹ̀ẹ̀ta táwọn àáfàá tó dá lọ sí orúkọ mi wá sí o Bámidélé Akínṣọlá o Àyìndé òtún ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe fẹ́ mi o wíwá ipá àwọn fọ́lọ́ mi owó nǹkan pè mí lọ́mọ ìjà àná mọ̀ ẹ̀ tó débẹ̀ tó padà àti òrì. àti ẹ̀ tí ì rí. lọ bí mẹ́tẹ̀ẹ̀ta gbàgbé lọ lórúkọ lọ gbé bọ́ torí ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ra yìí gbé kíṣọ́ ọmọ ta kíṣọ́ ọmọ ẹlòmíì kíṣọ́ ọmọ gáúsù sóye family house yẹ ọmọ ìwọ ló bí ọlọ́run rán ẹ̀ sí ẹ̀ torí pé ògo ti jáde látara ẹ̀ ìwọ lọ bí tó lè gbà bẹ́ẹ̀ forget it gbàgbé Israel lè wá ní báwo fẹ́ tọmọ mi Saudi lè wá ní báwo fẹ́ tọmọ mi àwọn babaláwo ní báwo tọmọ mi mo lé ọmọ mi bí ọlọ́run fún mi ni ìran mẹ́ta ìdẹ́ ẹ̀ tó ṣì tí ìran kan bá ń lọ ikọ́ máa padà wá tó máa jẹ́ ìran tó máa jẹ́ pọ̀ mọ́ yẹn máa jẹ́ èèyàn láyé tí wọ́n fẹ́ kú bí mo mọ̀ bí wọ́n ṣe kú ní sálálá sálá tí wọ́n fẹ́ kọ́ ọmọ ẹ kú bí wọ́n ṣe kú ní age of 30 ṣé Jésù ló ti ní àbúrò lẹ́sọ̀ọ̀sì ní àbúrò navigator ní àbí yẹn fẹ́ kú sí ní àbọ̀ máa dún obìnrin ọmọ ẹ wá orí burúkú àkíní Facebook ó ṣe lọ bá ọmọ ni mo ní àwọn bàbá ọmọ ni wọn àfà tó dáná sí wa dáadáa àfà tó máa pa bẹ́ẹ̀ sí wa ara àfà tó máa mú orúkọ Ọlọ́run wá fi ṣe àṣìjẹ fún ẹ gbàgbé bó ṣe ń lọ wọ́n gbá owó ṣó bá di ojú àṣì bàjẹ́ bá di àjẹ́ náà àṣì ohun tó ṣó bá di ètúdì àtú tó jẹ́ kájẹ́ bá di ètúdì àtú orúkọ Ọlọ́run náà ṣì wà tó máa papọ̀ mọ́ àti bàbá wa tó máa fi ṣe ọ̀nà fẹ́ dà àní ká ṣògùn owó Kùránì ò ní kéèyàn ṣògùn owó Báíbùlù ò ní kéèyàn ṣògùn owó kò dẹ̀ ní kó bá tọmọlàkejì jẹ́ ṣó fẹ́ kú sínú yàrá kan ni ara tó ń gbé ní Mùṣín gbà tá a wà Mùṣín wọ́n sì wà Mùṣín lè sùn tọ́dẹ̀ ń kírò fún gbogbo àwọn èèyàn mọ́ṣáláṣí káàkiri ó bá di inú àwọn a máa fún wọn ní fùfú a máa fún wọn ní 20 naira a fún wọn ní ọdún naira ṣé èèyàn fẹ́ sí lọ́jọ́ ọkú ni a ní kọ́mọ ṣàánú ẹ̀ kí ọ̀rọ̀ ọmọ ṣàánú èèyàn kó lọ sọ́nà mi tó ọ̀nà ti dá mẹ́ta fún wa kó báwọn èkó yà sí ń bẹ̀ fún mi o lè pa mẹ́ta pọ̀ kó sí tó kọ́ náà pẹ̀lú yẹn ìgbà ọkàn yẹn nígbàgbé èèyàn kò dẹ̀ ṣí dáadáa ẹ̀dẹ̀ gbogbo èèyàn ẹ̀dẹ̀ mú irọ́ wà láìta láìsọ̀rọ̀ láìta síláwọ̀ lè dárúkọ mo dẹ̀ tí mo pàdé ń tó lọ tẹfá tó dẹ̀ lórúkọ tó dẹ̀ ń kóyàn lọ kíkà wà láìta má kúrò kó tí wá kí má rí inú ayé mi a máa ń wò tó kàkà kiri ẹni ò dá sí
pé lẹ́tọ̀ ló pọ̀ jù nínú wa kérò lè pọ̀ nínú ìjọ máa ṣe ń sùúrọ̀ fún wọn kérò kò bí kérò lè pọ̀ lórí Facebook tó wá gbé rọ́lẹ̀ pánsìn tẹ̀sí kó gbọmọ́ra tẹ̀sí ń ṣe ọmọ ẹ máa ti rí more than 20,000 tó máa wò yín. rẹpẹtẹ. It's because comes okay ọlọ́dún ẹ̀sùn ọ̀dà omi sẹ́mísẹ́mì nǹkan tí omi ní ṣubúdò omi odò kan ni àbí odò sẹ́mísẹ́mì ìgbọ̀sùn odò jọ́dánì ṣubú ní omi gbogbo mi ní adékèyàn wájú tó ti máa ṣoríire mùsùlùmí ni mí. I'm proud to be a Muslim. My mother was a prophetess. Me they criticize it. Ìtàwọn tó bá jó irọ́ ń bẹ̀ ká máa sọ máa pé irọ́ lẹ̀ ń pa fáwọn èèyàn. Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ bí ó ṣe máa ẹ má kóyàn sí abẹ́ ẹ̀sìn kẹ́ lọ fi ẹ̀rọ àgádágodo dèèyàn mọ́sálásù. Àwọn àbádọ́ máa mú àgádágodo tó máa jẹ́ mọ́sálásù máa jẹ́ wọ́n mọ́lẹ̀ tó wọ́n yìí lè lọ bí kankan mọ́. Mọ́sálásù náà ló máa kù sí. Bẹ́ẹ̀ni, rẹpẹtẹ. Wọ́n máa kórúkọ gbogbo wọn náà máa lọ wọ́n mọ́lẹ̀ tí ó wà nínú tírà náà. Àdèmọ́ àfáànà tẹ pé nínú wọn náà dáadáa pọ̀ nínú wọn ò sọ́bẹ̀ láyé nígbà tó dá wà wọ́n sòdodo fún ẹ̀. Mi ò àwa láìpàlà àfáàtò dá wà níjẹ́ yẹn ò dáadáa kájẹ̀ pọ̀ pé ọ̀dà dá ni wọn. Ayé òkè lọ sọ́dọ̀ wọn àfẹ́lẹ́tàn òfònírọ́. Wọ́n ní ìyẹ̀pẹ̀ ò dá ìyẹ̀pẹ̀ ò dá iPhone 15 ti jáde náà ibi ṣe China ló ṣe iPhone 15 ó lè fẹ́ lọ́ra. Ibi sáyẹ́nsì ìyẹ̀pẹ̀ náà fi ṣe iPhone 15 látòrí iPhone 5 wọ́n 12 wọ́n 13 wọ́n 14 wọ́n tún fi Pro sí wọ́n tún fi Pro sí. ẹ̀yin olùbáyé tí ń ṣe fẹ́ dá tọpọlọ yín máa fi ṣiṣẹ́. Ibi sáyẹ́nsì wọn náà kílẹ̀ yìí mà. mo láwọn òrónúbáyé tí wọ́n ṣe fẹ́ dá tó máa gbé nǹkan gidi kọ́mọ ìṣàánú àlè produce. àwọn èèyàn ló náà nípa kan sí wọn lo solar síbi sáyẹ́nsì tí wọn náà ní ṣe bẹ́ẹ̀ pọ̀ náà ní. wọ́n á mú solar pẹ̀lú ẹ̀pà láṣẹ ó ti pa nǹkan mọ́ pọ̀ lọ́hùn ó ti pa nǹkan mọ́ pọ̀ lọ́hùn àyè ta ló rọ́ lọ́hùn rí. kò yé wa. ta ló rí Jésù. kò sí. ta ló rí Muhammad rí. sallallahu alaihi wasallam kò sí. kí ló sì máa mọ́. kò sí. ugu kẹlọ ń jẹ lọ́jọ́ ẹbí àwọn ancestors wa ló dárúkọ ẹ̀ àwọn di kẹ̀kẹ́ ní gbóná. wọ́n ní ewé onítìkùtì ṣebí ewé tomato náà pẹ̀lú onítìkùtì tomato tá à ń jẹ. ewé oríjì ewé gbá àwọn bàbá wa lọ́lọ́run fún ní orúkọ nímọ̀ yẹn tó ní sórúkọ ẹ̀. wọ́n pẹ̀lú ewé onítìkùtì ṣé báwọn scientist bàbá wa náà ní wáì. ẹ ṣé mo dúpẹ́ bàbá mi. wọ́n tó wù wọ́ kò wù mí tó wù mí kò wù ẹ́ náà. bẹ́ẹ̀ni. sin Ọlọ́run kájọ sin Ọlọ́run ẹ̀ta bá ní ṣòro láàrin àtàbí a ní nǹkan tá lè fi ẹ̀ para wa kò sí tó búrẹ́ kí ọ̀rọ̀ obìnrin tó ní problem kò ṣe fún múrẹ́ tó ti wà ní tí ò rọkọ̀ tó age of 45 years tí ò di swagin kò rẹ́ni gbé òun sílé níbi ni wọ́n Kẹ́hìndé ó wà ní Austria táyé wà ní ọgbà kò tí ì lọ́kọ̀ 45 years lọ́dún yẹn lọ́hùn tó ní kí wọ́n má rí ẹ̀ mo dẹ̀ lálàá rí lójú àlá mo dẹ̀ sọ mí dẹ̀ mọ́ sórí ẹ̀ mo dẹ̀ sọ báyìí mo ní òtí ìdìsíwájú ó ní bá mo ṣe mọ̀ mo ní kó má wọrí and I back out mo dẹ̀ pé ogun tó ń dà láàmú ogun tó yẹ pé kó máa fi àwọn tí bàbá wa kún ni bẹ́ẹ̀ tó bá ti ṣe wọn ló ti ṣoògùn ó bá ti jẹ sandini ó ti jẹ geisha ó ti jẹ àṣejẹ ìbò ló sì tó sì síbẹ̀ ó dẹ̀ fi ó dẹ̀ command yẹ kò dẹ̀ ní bàjẹ́ wọ́n dẹ̀ fi 3 years 4 years orí ẹ̀ pé kó má bàjẹ́. What is the problem ta ní Africa náà ga wa Nàìjíríà yìí náà a grow now without gbogbo religion gbogbo ẹ̀ bá pariwo táwọn lọ káàkiri bí gbogbo ṣọ́ọ̀ṣì bí gbogbo àdúgbò kiri ṣé Nàìjíríà grow ní ṣàkọjá bí ta wà náà ni. a tún padà sẹ́yìn ni. lórí kan kankan tá à ń rò ẹ bá wa ṣí ẹ káàkiri ẹ lọ́ọ̀fẹ́ láìpẹ́ ṣí ẹ. mo lọ sí Bible school tí wọ́n bá ti dé ọmọ oṣù mẹ́ta kó ní sọ̀rọ̀ ilé kéwù ó ní lọ́ọ́ lé kéwù náà kó lọ kéde lárúbá kó lọ́ọ́ lé kéde Israel náà ẹ kọ́ níṣẹ́ náà ṣé ìdọ́dọ́ kọ́ lọ yunifásitì mi ẹ bó ṣe ń lọ school kó máa kọ́ṣẹ́ bó ṣe ń lọ school tó lọ lé kéwù tó máa kọ́ṣẹ́ ẹ máa iṣẹ́ ẹ lọ́rùn máa fi jẹun kò lè fi lárúbáwá jẹun. èwo ló tiẹ̀ ṣe. tó a fi lárúbáwá jẹun ó fi kàn mí kun ni. èmi ò tiẹ̀ mẹ́ńtò tiẹ̀ lọ kí ó tó fi sátífíkẹ́ẹ̀tì lárúbáwá ṣiṣẹ́ London government federal government láíláí. ojú òní tì yín bàbá mi ẹ ṣé gan God bless you mi ní wá yín tì. ọ̀rọ̀ pọ̀ mẹ́ka ó sì kú rẹpẹtẹ. Yes sir. òyìnbó tí ń gbẹ̀sìn wa náà mú mi. rẹpẹtẹ alájà òyìnbó tí ń gbẹ̀sìn wa náà. rẹpẹtẹ. wọ́n ti ń gbà sí wa. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tó ń gbégún yẹn mùsùlùmí ló pọ̀ jù ní wọn náà. bírú wa bá tiẹ̀ lọ sínú ìlú òyìnbó yìí. gbogbo àwọn tó ń gbé ìkùn wọn. àlọ́gbàṣà làwọn gẹ̀.
ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín tó bá ní gbé Good Friday táwọn Christian máa ṣe ní Good Friday ẹ máa rí ẹni tó bá pupa dáadáa wọ́n á gbé adé ẹ̀gún lé lórí wọ́n á ní òun lórí pẹ̀sẹ̀ Jésù èèyàn tó bá dúdú bíi tèmi níbi tí wọ́n báyìí ọmọ ọ̀nà tó bá dúdú gan wọ́n á gbé aṣọ pupa àti dúdú á wọ̀ sí lọ́rùn wọ́n á ní òun lè ṣù èyí mo dìtẹ́ẹ̀tì ẹ̀ tó bá ní òun dìtẹ́ẹ̀tì ẹ̀rọ pupa èyí mo dìtẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ní ẹ̀dúdú ẹ̀ lè ṣù ẹ̀ tó pupa yẹn á gbé ẹ̀gún lé lórí ẹ̀ máa wo tó bá jáde. wọ́n pe àwọ̀ tèmi ní Sátánì ẹ wo bàbá mi ní wáyé tì ẹ ṣé gan God bless you a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ ṣé gan sir. kó sí wàhálà. Yes sir. ó yá ẹ wo bí ẹ bá wa dé èèyàn pupa aláwọ̀ pupa wọn lòun ló rẹpísẹ́ǹtì Jésù Kristi àwọ̀ dúdú ti tèmi ẹgbẹ́dé ègúnlé lórí àbádé ìgílẹ̀ gbélé lórí ẹ lóun ní Sátánì tó tàn Jésù tó tàn gbá tó tàwo ọmọ Yorùbá ẹ jẹ́ kó rí wá pé ó yá ẹ máa gbọ́ ìjọsìn ní èdè bàbá wa ní èdè abínibí kẹ́ gbọ́ bí wọ́n ṣe ń kí ọba dániwáyé bí wọ́n ṣe ń kí gbogbo àwọn tí Olódùmarè rán sáyé nígbà wáṣẹ̀ ẹ wá gbọ́. Ìbánikẹ́. Eriwo ya gbogbo ọmọ eriwo ya. Àyàwó àyàtọ̀ eriwo sí ọmọ òpè. Ẹ jẹ́ kí gbogbo wa dìde dúró fún ìjọba Elédùmarè. Ó ní ẹ jẹ́ kí gbogbo wa dìde dúró fún ìjúbà Elédùmarè. Fún ìjúbà Elédùmarè tí mùsùlùmí bá fẹ́ júbà Olódùmarè tó bá fẹ́ kí Ọlọ́run tó bá fẹ́ kí oríkì Ọlọ́run á dúró lórí ìdúró báyìí pé Allahu Akbar Ọlọ́run bá nìkan ló tóbi jù tí Jésù Kristi náà bá ń sọ pé kò sẹ́ni tá a lè fi hàn káwé rẹ̀ ó tóbi o ṣé àmọ̀ pé wọ́n ń júbà Ọlọ́run ni àwọn bàbá tiwa náà ní ẹjẹ́ àdùdó sórí ẹsẹ̀ wa ká júbà Elédùmarè kí wá ní wàhálà kí ni ìnira ẹ kú ní discount. Ìbánikẹ́. Orí gbogbo wa ti pé bèbí ti ṣẹ́jú. Eriwo ya gbogbo ọmọ eriwo ya. Àyàgbó àyàjẹ. Àyàtọ̀ eriwo sí ọmọ òpè. Ẹ jẹ́ kí gbogbo wa dìde dúró fún ìjọba Elédùmarè. Ìbà Olódùmarè ọba àjíkí Èdùmarè ọba àjígẹ̀ ọ̀gẹ̀gẹ̀ ọba tí ń gbá eégún òkìrìbí ọba tí ń pọjọ́ kúdà ọba àwọn ọba ọba àlàfúnfúngbò ọba tí ń bẹ káyé tó bẹ ọba tí mà wà nígbà tí ayé kò bá sí ẹgbẹ́ lẹ́yìn ẹni tí èṣù òdodo àti òtítọ́ àrá ńlá ti fi. Èmi dúpẹ́ lọ́wọ́ orí mi tó dá mi sínú ìran Yorùbá o mo dúpẹ́ mo tọ́pẹ́ dá ó ní ìbà Olódùmarè tí ò gbè sẹ́yìn ẹni tó ń ṣaburú tí ò ṣòdo òtítọ́ ẹ túbẹ̀ yẹn gbọ́ ẹ wo ẹyẹn tí ẹ sì kó ọ̀nà jàre. Ìbánikẹ́. Mo fẹ́ ká ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa. Àyàwó àyàtọ̀ eriwo sí ọmọ òpè. Hello ẹ káàbọ̀ sórí ètò. Ẹlẹ́yà God bless you. Amen. Àwọn nǹkan tẹ́ ṣí fún àwọn èèyàn yìí báyìí kọ́lọ̀ ń ṣàánú wa wọ́n rí wa yìí ẹ̀ láti àwọn èèyàn kọ́lọ̀ ń ṣàánú yàn. Ṣẹ́rí Greece lẹ́lẹ̀ báyìí àwọn ọ̀yá wọn odò lọ́ máa ń bọ. Greece ṣebí lóyìnbó ni Greece. Ẹ máa rí wọn pẹ̀lú ìwo ẹran tó máa gbé sí ṣọ́ọ̀bù. Mọ́sùn wọn báyìí iṣẹ́ oúnjẹ lọ́ máa ń ṣe. Ọ̀tí kọ́lọ̀ ń ṣàánú yàn nǹkan tí àwọn ará Ìlọrin yẹn dálẹ̀ kò dáa. Ẹ máa rí pé láyé àtijọ́ ń gbà mí báyìí tí àwọn èèyàn tó máa ń roko tí mọ́tò bá l'accident wọ́n máa sáré rescue àwọn èèyàn èyí tó bá ní nǹkan wọ́n sáré faṣọ bò pé kinní kan ni tábàtì ẹ̀rẹ́ accident kọ́ rí pé kìkì àfáà ló wà ń bẹ̀ ta ló fẹ́ rẹ́ accident wọn ọmọ yẹn bó ṣe wà ẹ báyìí ó yẹ kó sọjú nù ọmọ kékeré ni gbogbo wọn wá kọrin mọ́ tó ń ṣe gbogbo ẹ̀ fún ibi tá a wà yìí omi lè yàn àmọ́ ibi tá a lè pàdé àmọ́ bí tá lè pàdé ó wá di pé kí ló wà ń bẹ̀ mọ́ wọn wá ní láìkì àwọn ará Ìlọrin mọ́ wọn ní láìkì mùsùlùmí mọ́ nǹkan tí ò dá o Ọlọ́run ṣàánú wa. God bless you sir. ilẹ̀ gbogbo bẹ́ẹ̀ jẹ́ láti àwọn èèyàn olóòótọ́ ọ̀rọ̀ báyìí àwọn òyìnbó kàn fẹ́ fi wá pa wá ni àwọn òyìnbó nítorí ẹ̀gọ́ Abíọ́lá ní kíndùkọ́ Abíọ́lá ò lẹ́sìn náà Abíọ́lá ò lẹ́sìn eriwo ìyá ó máa ń fún ọ lówó Muslim ó máa ń fún ọ Christian ó máa ń fún ọ lówó gbàtọ́ fẹ́ kọ́ St. Dominic Church báyìí wọ́n ní Abíọ́lá òun ṣe Christian àwọn láìkè nítorí ó fún àwọn $1 million láyé ìgbà yẹn
ẹlẹ́yà kọ́lọ́run ṣàánú yàn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí ọlọ́run wà pẹ̀lú yín o ọlọ́run wà pẹ̀lú yín o ẹ tó bá fẹ́ gbógun jù yín báyìí ogun máa pa ó máa pa tìrọ̀tìrọ̀ àwọn òyìnbó kan fi kọ́ṣọ̀ wọn ṣeré àwọn òyìnbó ní kinní kan olówó àwọn olówó ní mass àwọn mass bí àjá ẹ̀ báyìí àwọn olówó ní ó ní báyìí wọ́n máa ń ṣojú wọn báyìí wọ́n máa ń ní mass ọkọ̀ bílí pé gan-an àti lè máa kọ́ àwọn pípé ìlẹ́rú mọ́ ẹjẹ́ àdàkíní ìsún wọn lọ́pọlọ ẹjẹ́ àdàkíní ìsún wọn lọ́pọlọ àti ìbá lọ sí mẹ́kà lọ́dún yìí kíníkan ìgbà tí corona ṣẹlẹ̀ báyìí 2 years any place wọ́n jábọ́ lu ẹ̀ any place tó bá fẹ́ move láti múrítà láì lọ́ máa ti jábọ́. wọ́n ti gbogbo mọ́ṣáláṣí wọn ti ṣọ́ọ̀ṣì ṣáàdúrà wo ò gbà. gbàdúrà ẹ̀ka ti sọ pé ọlọ́run wà nù yàrá yìí ọlọ́run wà nù ṣọ́ọ̀bù wa. gbogbo ọgbà corona yẹn wọ́n ti ṣọ́ọ̀ṣì wọ́n ti mọ́ṣáláṣí kò sẹ́ni ẹ̀kan tó lọ bìkan ṣá lóhùn ò wá gbàdúrà wa àtúnjẹ tún ajẹyọ ajẹsẹ́kù ń gbà yìí. àwọn ìbọn fi wá ṣe ẹ̀yẹ àwọn ìbọn fi wá ṣe ẹ̀yẹ ibi báyìí ní káàsì báyìí ọmọ ti ṣọ́ọ̀ṣì náà wọ́n ti ṣọ́ọ̀ṣì náà ẹ tó dẹ̀ ní ilé ṣọ́ọ̀ṣì náà bá a ṣẹ̀wọ̀n tó owó òtẹ́ lè kó ba ọmọ ti ṣọ́ọ̀ṣì náà ẹ tó ní ṣọ́ọ̀ṣì náà ṣẹ̀wọ̀n ó ṣẹ̀wọ̀n owó dà ó ṣẹ̀wọ̀n owó dà. no kọ́lọ̀ ń ṣàánú àwọn àdúgbò wọn fẹ́ nǹkan tí wọn lọ́pọ̀lọ́ tá wá ní ọlọ́ọ̀ kí ní ẹ̀gbọ́n ò da kọ́lọ̀ ń ṣàánú yàn bẹ́ẹ̀ ṣe àìláìsí lóòótọ́ pé kì ní ìsì ìdá no ìsì ìdá bọ̀ nǹkan tí àwọn muslim Ìlọrin yẹn dálẹ̀ kò dáa no ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. ọlọ́run á ṣàánú. àánú ẹ̀jẹ̀ lómi kan ó ti pọ̀ jù ó ti pọ̀ jù àwọn òyìnbó ń gbà mí báyìí tó bá kọ̀ pé wò ó èyí tá a ṣe fún ẹ afíẹ́lẹ̀ fọlọ́run pé kíní àwọn òyìnbó jọ́ọ̀jì mi àkọ́ sọ pé má kú sí mi lọ́rùn ó ẹjẹ́ kó máa lọ́lé ẹ̀ èyí tá a ṣe fún ẹ tó. tábàárà àwọn àfáà tó wé rí báyìí tó ń lọ àbí bíi táyà mọ́tò wọn jò pé tó yẹ kí ọ̀rẹ́ sùn wọn ní express pé kò sépo irọ́ àwọn eléyìí burú àánú mi ṣe àwọn small youth Ìlọrin yẹn àwọn ọlọ́màdì ẹ̀ ó yẹ kó bá àwọn bàbá wọn pé ẹ jẹ́ ká sílẹ̀ fọlọ́ ẹ jẹ́ kó máa lọ ẹjọ́ à ń sọ èdè kan náà ẹjọ́ ọlọ́run máa ń gbẹ́bẹ̀ náà àjẹ́ mi gan ni tó bá ń ṣe tán náà ni mi ìbámu ọ̀kan tí ì bá ṣe fún ẹ. ó ti pọ̀ jù yorùbá kan náà ni gbogbo wọn sọ ẹ̀sìn ò jẹ́ nǹkan kan pé kinní kan ni nǹkan míì ti wọ kinní yẹn nǹkan míì ti wọ̀ nǹkan tí ò dá nǹkan tí ò dá pé kinní kan ni ó yẹ kó mọ̀ pé gan bó ti wà ẹ báyìí ọmọ ọdún mélòó ni ta lọ́nà pé ìwọ ọmọdé yìí pé akíẹ́lẹ̀ fọlọ́ ni akíẹ́lẹ̀ fọlọ́ pé kinní tọ́lọ́ bàbá dáṣẹ̀ rí àbáyé pé talọ́ náà gan-an ó lè jẹ́ oníṣẹ́ṣe tó ṣe pé kí ni kan ọmọ tó máa ṣàrẹ̀ jáde á ní bàbá mi ń fẹ́ kọ́ mọ́ṣáláṣí ọ̀rọ̀ náà máa ń lọ bí aago ni talọ́ náà gbọ́ máa dá nílẹ̀ bàbá mi mú kọ́ mọ́ṣáláṣí lórúkọ yín ọ̀rọ̀ náà máa ń rotate ni ìtẹ́ lè koko mọ kíní kan igbá kan owó kan pé kíní ó di pọ̀ jù ó di bọ́sítì jù ó ti ọdí jẹ́kẹ́sì tiẹ̀ síyàn báyìí ìyẹn kò tẹ̀ lè báyọ̀ sẹ̀ pé kíní kan ni Ọlọ́run máa ń dáríjì wá dáríjì wá bá ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá ó ti pọ̀ jù. fẹ́ wá sínú náà gbà náà bẹ̀rẹ̀ pé ẹjọ́ torí Ọlọ́run ẹ má wo. ẹ ṣe torí káfẹ́ lòmíì láàyè ọ̀rọ̀ ta lọ́lọ́ next program ni ohun tó lọ́run bá sọ pé kí n tò lọ́rọ̀ kó n sọ lọ́rọ̀ ni mo ṣe ń sọ báyìí tẹ́ bá wo gbogbo program mi ta lọ́lọ́run ni adẹ̀ ti ṣàlọ̀ ṣáájú ìjà so Olódùmarè á bá wa dúró tí adẹ̀ yọ kò ní pẹ́ kò ní jìnnà. Ivanike. Eriwo ya gbogbo ọmọ eriwo ya. Àyàgbó àyàtọ̀ eriwo ọ̀sẹ̀ ọmọ awópé. Ẹ jẹ́ kí gbogbo àdìdè dúró fún ìjọba Elédùmarè. Ìbà Olódùmarè ọba àjíkí. Èdùmarè ọba àjígẹ̀ ọ̀gẹ̀gẹ̀ ọba tí ń gbá eégún òkìrìbìtì ọba tí ń pọjọ́ kúdà ọba àwọn ọba àlàfúnfúngbò ọba tí ń bẹ káyé tó bẹ ọba tí ó máa wà nígbà tí ayé kò bá sí ẹgbẹ́ lẹ́yìn ẹni tí èṣù òdodo àti òtítọ́ àrá ńlá tí fi gbégbé olùṣàdúrà rẹ̀ mú ọba títí ayé lọ gbére Elédùmarè á gbé wa. ìbàrùsá lọ́sẹ̀ rẹ̀ gbò ikú ike ọ̀rọ̀ adábàjẹ̀gbín aṣẹ́wó ní kí agbára awúwo bí erin ọba pátápátá tí ń bá wọn gbójú dì rẹ̀ jẹ́ alábòrun àṣẹ àgbàlagbà láàrin àwọn òrìṣà alágbè wa. Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín ìkí dúdú àtẹ́wọ́ ọ̀rọ̀ ajé kó má pọ̀nà àtọ́rí ẹni tí kò ṣe èso òdùdù tí ń dorí ilé mẹ́rin kó má bàa fọ́ àtọ́bàjáyé má jẹyà lórí ọmọ ẹni rẹ ọmọ kìnìún ìjáde rẹ ọmọ sákàbí àgbọn ọmọ ìkànnà ọjà kòkó ra nítorí pàbẹ ní í ṣe ará àjọ ẹ̀wí ará èkìtì ẹ̀fọ̀n ará ọ̀tágbẹ̀dù ará àwọ̀ rẹ̀ ń bí ojúmọ́ rere sí mọ́ wálé ayé egungun olùfẹ́ tí sẹ́márìwò pàkó kò gbé ní tì kọ́lá ní ìsìn ọ̀kìkì tí ń gé ní irin fọ́ òṣìṣẹ́ bí ẹ̀gà Ọ̀rúnmìlà gbé wa ọgbàgbà tí ń bá mẹranko nídìí onílé mọ̀ tí ń bẹranko wíjọ́ akọni òrìṣà tí ń búra sí wáyíwáyí àlákálẹ̀ owó onílé kẹ́gùnkẹ́gùn ọ̀run olómi ilé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làṣọ lè fi mọ̀ búra onílànà ọ̀là ògùn adọ́wọ̀ fún wa.
àṣẹ. Olùkóso àyàrá ní àkàtà yẹ̀rìyẹ̀rì èéfín nẹ́là ń dáláyé. Ṣé gbọ́ àwọn ancestors wa nìyẹn kì í yẹn o. Ṣẹ́gun ọmọ àfòròjò sẹ́tẹ̀ ọkọ̀ kálẹ̀tú ọkọ̀ àwa ọkọ̀ géńbíolú ọkọ̀ ya kòrókòkò yẹnà kótó lógójì èbè olélẹ́rìn wọn ọdún ogún lélẹ́rìn wọn kọ́ lóyà. tó o bá jọmọ ọkọ Yorùbá tó o bá ń gbòòrò orí ẹ gbọ́dọ̀ wù àṣẹ. agbalú ìgbẹ́ ìta ìdógún ìnáwó kì í jó ń jàná ìyẹn tó bu nìnáwó ń jẹ alákèwèrè jẹjẹ ìnáwó wèrè jẹjẹ párákùn ọba òrìṣà àyàfi ohun tí adáṣe ni kóró má gba ìta gbè wá. àṣẹ. ìbà òrìṣà oko lóòrè lóòrè lọ́rẹ́ òjò. òrìṣà oko ibi tó dé yẹn òòṣà alẹ́ bàbá ti tèmi ni. ṣe fẹ́ gbọ́ òòṣà oko yẹn àwọn bàbá ńlá kú bàbá tèmi ló ní òòṣà yẹn. ẹ lè gbé mi mọ́ra o ẹ má lọ wá ẹni àfọ́tò bá lọ wá fún mi ẹ máa jáàmù àgbákò ni. ṣé o pé jáàmù àgbákò Lizzy máa ń tà ear cream ni sista Lizzy Anjorin torí sista wa ni ìyá wa ni ìyá àdùnnú ìyá àlùbáríkà. jáàmù àgbákò àfọ́tò bá lọ́wọ́ máa jáàmù àgbákò ni òṣòkó tílé bàbá títí wà nìyẹn. tá a bá tún débi òòṣà míì máa tún sọ fún yín. Ìbánikẹ́. ṣèkété ń péré onílé ojúde ọkùnrin fìrìfìrì jápè ọkùnrin dẹ̀dẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀ bá kọ́ ọbẹ̀ lẹ́kún bí ẹlẹ́kún sunkún omi ẹkún sun jẹ ẹlẹ́kún lọ ẹlẹ́kún sun mi láàárọ̀ èyí ṣẹ̀jẹ̀ ìsìnkú ní í ṣe wá. ọ̀sùn àwúrà olú olóyè ayùn arẹwà obìnrin awẹ́dẹ kí ó tó wẹmọ ọ̀sùn awẹ́mọ rẹ fún. àṣẹ yèyé o ya o eré o ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ òṣàlẹ̀ wa tún ni. ó di mélòó tílé bàbá tiwa ni àwọn ọ̀yà tiwa ìyá àyà wa bàbá tiwa ìyá bàbá títí wa. ṣẹ́yìn lẹ wá sọ pé káyé tiwa rí báyìí o Olódùmarè ló ń tò. ọkọ̀ àwa ọkọ̀ géńbíolú ọkọ̀ ya kòrókòkò yẹnà kótó lógójì èbè olélẹ́rìn wọn ọdún ogún lélẹ́rìn wọn kọ́ lóyà ọ̀tálẹ́gbèjì àdá ló sẹ́sàn gókò ní bá wa jà. ìbá òrò agbalú ìgbẹ́ ìta ìdógún ìnáwó kì í jó ń jàná ìyẹn tó bu nìnáwó ń jẹ alákèwèrè jẹjẹ ìnáwó wèrè jẹjẹ párákùn ọba òrìṣà àyàfi ohun tí adáṣe ni kóró má gba ìta gbè wá. ìbà òrìṣà oko lóòrè lóòrè lọ́rẹ́ òjò ọmọ alára oko òrìṣà oko agbára o kì í mẹ́ni tí kò ní lárí ẹni tí kì í ṣọ̀rẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀rẹ́ tí kì í. wọ́n ní òòṣà oko kì í mú ẹni tí kò ní lárí kẹ́ ẹ fi mọ̀ páwo kì í ṣolóṣì nídìílé títí wa a kì í ṣòlòṣì níran títí wa òòṣà oko tó bá náà òòṣà oko mu ọlọ́lá olówó. dání ọ̀rẹ́ tí kì í dá nìyẹn ọ̀rẹ́ òdodo lọ̀rẹ́ mi òrìṣà oko àgbè wa. ọ̀rẹ́ tí kì í dání tí kì í dẹ̀nìyàn ṣé a ti ráyè títí wa bá a ṣe rí àwọn ò ní bá ti yín jẹ́ àní sọ pé kúbi tẹ fẹ́ gbà tẹ bá robiri wa ẹ máa nìṣó lọ́hùn dè wá. èbèsù láàlú láàárọ̀ yà ń gangan lágọ ọ̀làmọ̀làmọ̀ bàtà ọ̀fẹ́ bàtà kùnjó lámúlámú ṣèkété ń péré onílé ojúde ọkùnrin fìrìfìrì jápè ọkùnrin dẹ̀dẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀ bá kọ́ ọbẹ̀ lẹ́kún bí ẹlẹ́kún sunkún omi ẹkún sun jẹ ẹlẹ́kún lọ ẹlẹ́kún sun mi láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ ìsìnkú ní í ṣe wá. ṣé ẹ rí àwọn òṣùrè tó ń ṣe ṣé àwọn àpájúra níṣẹ́ wọ́n ń kí àwọn ancestors yẹn pé kó má ṣe wá ṣìbá láṣìbowó lo ìwọ tó bá ní kéṣù sí ẹ awálé ẹ ṣe ẹ dábàràdà ọ̀rọ̀ tí ò mọ́ tó bẹ̀sẹ̀ á gbé báyẹn nítorí pé security lèṣù jẹ́ nílẹ̀ Yorùbá yìí tó bá sọ pé èṣù lélẹ́yìí ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó bá lọ fún níhun tí ò ń jẹjẹ ẹ̀ gbé sí ẹ gbogbo àwọn nǹkan iná ti fi gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀ bá ti ń ṣe wọ́n tẹ́ bá ti ń ṣe gbá ẹ̀ ní rọrùn wọ̀ kìdí kan lẹ máa kú sí ibì kan lẹ máa wọ̀ lórí irọ́. hello. mo wà lórí ètò máa pè yín padà mo ń ṣètò lọ́wọ́ máa pè yín padà ṣé ṣe tán. jíjẹ tí bulẹ̀ jẹ egúngún láyé òrìṣà lóde ọ̀run àṣírí wa yóò máa bò ẹ̀bà ọba ọláyé oníwàwá àdó
ẹlẹ́kùn sunmi láàrin ìṣẹ̀jẹ̀ ìsìnkú ní ṣe wá. ìbà Ọ̀ṣun àwúrà olú olóyè ayùn arẹwà obìnrin awẹ́dẹ kí ó tó wẹmọ Ọ̀ṣun àwẹmọ rẹ fún wa. ọ̀yà olúwẹ̀kú agbọ́nẹ́jẹun obìnrin tí òrèrè jọ kọlọ ọ̀yà níná lápòjì ti òyìnbó afẹ́fẹ́ burúkú kò ní fẹ́ lù wá. ìbà egúngún arágọ̀gbálẹ̀ òfin lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ ṣẹ́gun ọ̀tá bálabàlà bàfó òrìṣà tí ń jẹ tí ń bunlẹ̀ jẹ egúngún láyé òrìṣà lóde ọ̀run àṣírí wa yóò máa bò. bàbá ọláyé oníwàwá àdó arúmọ olóògùn dànù bàbá dọ́wọ̀ fún wa. ìbà àgbọnnìrègún ọlọ́jà òrìgbòjò aróòkè táṣẹ ará abiyojúmọ́ rẹ̀ sí mọ́lẹ̀ ayé àgbọnnìrègún àgbè wa. ìbà òdùlógbòjé sẹ́sẹ́ mo jẹ́ ẹkùn sùn ẹkùn tí ń dá kolokolo yíra ká odò àgbè wa. ìbà ìbejì ọ̀rọ̀ ọmọ olúmídìí àpọ̀tẹ̀bí ń rin lójú orogún èjìwọ̀wọ̀ lójú ìyá ọmọ tí sálákìsà dónígbà sọ ìbejì àgbè wa. wọ́n ní ìran Yorùbá ti sọ ìbejì dẹ́bọ ọmọ tá a bí ní méjì Olódùmarè fún àwọn bàbá wa nílà káyè pé ìkìtẹ́ máa má kí wọ́n ọba ọmọ ni wọ́n ṣé wọ́n tó ń bílẹ̀ yọkan ṣé ọjọ́ ọba ọmọ wọ́n fi ń gbé oríyìn fún bèjì ni ẹni tó wá lẹ́yọkan yàtọ̀ sí ikùn tó gba èèyàn méjì òun náà fi ń gbé ṣe Ọlọ́run bá gé pé ìbejì ọba ọmọ ni ẹni oríṣàdá ni wọ́n tí wọ́n bá sọ pé òrìṣà níbejì ẹni oríṣàdá ni àwọn àfáà kan ti sọ fún wa àti gbọ́ o. Ivanike. Àwọn ọ̀sẹ̀ gẹ́gẹ́ oníwìnrin àwòrán àti òkùnkùn sírò àwọn ọ̀gànjọ́ afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ àwòsálọ ayé ẹ̀fúfù lẹ́gẹ́lẹ́gẹ́ àwòsálọ ọ̀rùn báyé tó tọ́jú bá àkàmàrà ọmọ ẹlẹ́fẹ̀ẹ́ ẹnìkan kò gbọ́dọ̀ gbé lórí kò gbọ́dọ̀ já kò gbọ́dọ̀ wọ̀ kò gbọ́dọ̀ yẹ ayé aláyé ayé kò ní ṣe wá. ìbálágan mo tẹ́rẹ́ kẹgẹ́ àfàṣàwọ́lẹ̀ bẹ̀rùkú aráàrá yà sẹ́mu ní pòríkìpòrí kẹsẹ̀ ìbò olókùn bọ́ lọ́sàn bolúwẹ̀rì màgbójò babalùwẹ̀ tóró ìbájọ́ ògúngúlùsọ ẹlẹ́bọyè yá ayé ẹni títẹ̀rù tọmọ fojoojúmọ́ wá kiri àjíire yá ayálé wa. ìbá wa kọ́dá àwa ṣẹ̀dá ìbẹ́gbẹ́ ọ̀gá ògo apọ̀ bí èrùpẹ̀lẹ̀ ẹgbẹ́ àgbè wa. ìbàntá mẹ́rìndínlógún ìbò orin oko ìbò òkun oko ìbò kíta oko ìbò ọ̀gẹ̀mọ́lẹ̀ ìbá bàbá ìbá yèyé ìbórí àpérè ìbá tètè níran tètè gbéni kò fòrìṣà orí ọ̀tọ̀ sì kí sórí àpérè orí olówó adúdú máa dán bí abájí ní òwúrọ̀ kùtùkùtù ká gbá orí mú orí ẹni làwúrì ẹni orí ẹni làwúrì ẹni ìbà tó tó mojúbà bí akátá bá júbà bàbá rẹ̀ àgbàgbín bí èkó ló bá júbà bàbá rẹ̀ lè alánú fìgbà tó ta júbà kí bá wa ọṣẹ. ẹ̀là ìbọrú ẹ̀là ìbọrú ẹ̀là ìbọ ṣiṣẹ́ rẹ̀. àtọ́ àsúre ìwòwò fún ẹ wo bọ́mọ aládé ṣe nù olúwa ẹ wo bá a ṣe nù ẹ wo góòdì tá a gbé dání ẹ wo góòdì tọmọ aládé gbé dání àṣẹrẹsẹrẹsẹrẹsẹ àmì kò ní mí nì sí wa wọn tó bá sọ pé ká ṣe là ń ṣe kí ló ń ṣe wá ẹ jẹ́ ká sọ pọlọ wa kalẹ̀ ká yára wá ń bírèèni ṣé èèyàn lè mọ̀ ọ́n pọ̀n bí ọlọ́mọ ni tálẹ́ńtò lè mọ̀ ọ́n pọ̀n bí ọlọ́mọ kó wá wí ṣé èèyàn mọ̀ yọ ọ̀ṣọ́jú ọ̀ṣọ́ lọ ni ṣé èèyàn mọ̀ yọ ọ̀ṣọ́jú ọ̀ṣọ́ lọ ẹ wò Olódùmarè a ṣe gbogbo wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní kánjú pa wá o àárí àánú gbà lọ́jọ́ gbogbo èyí tá a bára wa sọ lẹ́yìn k'Olódùmarè kó jọ kó mu lọ sílé àṣẹ èèyàn ló ń tẹ̀lé Fákànyìnsọ́lá kì í ṣèrò òótọ́ ni tó bá ṣe pé irọ́ la gbé dání tàbí ká máa bóbó àwọn èèyàn á ti kọjá. tó bá jẹ́ irọ́ la gbé dání Facebook ya ti kún Yorùbá bọ̀ wọ́n náà lóòótọ́ kì í nẹ́ni àwọn òde dúró pé ká máa fi jẹun tọ́ba adániwáyé bá sọ pé owó fẹ́ máa yọ́ ń bẹ̀ lọ́la ètò Ọlọ́run ni èmi ò mọ̀ bá ṣe monetize àmọ́ bá ṣe ń ṣe ẹni tó bá fẹ́ jẹ́ṣẹ́ kò ní wo tówó so àwa kọjá ẹni tẹ́nìkan lè máa ṣẹ́ gírì sí lára o nítorí pé lẹ́yìn Ọlọ́run ni kò sẹ́ni tó lè ṣe nǹkan fún ni láyé yàtọ̀ s'Olódùmarè àánú á bá gbogbo wa dé oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹkọ́ ìbínú ọ̀rọ̀ ta lọ́lọ́run ọ̀rọ̀ àwọn àfáà lọrin àwọn ọmọ tán tún fẹ́ gbà lẹ́yìn sọ́rí o àmọ́ tán tún fẹ́ ká ṣe lẹ́yìn
bá a ti ṣe pààlọ̀ ṣáájú ìjà kẹ́ fi tọlọ́run sílẹ̀ kẹ́ fi ta lọ́lọ́run sílẹ̀ kò ní kẹ́ má débi tẹ́ máa dé àìfisílẹ̀ náà kò ní kẹ́ kọjá bí tẹ́ wà. ẹ ṣe jẹ́ ká lo ìfẹ́ láàrin ara wa. àṣẹ almoruf bàbá ayétẹ̀mídé ẹ wo gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ correct ni o ẹ ti ẹ wò pé níjọ́ kan ẹ dẹ̀ fẹ́ fi àwọn nǹkan yìí nǹkan tẹ̀yìn ṣe yìí ẹ fẹ́ fi kó bá most of people tán bá jẹ́ pé ẹni tó ń dírẹ́sì bíi tiyín kọ́là mi kan sọ̀rọ̀ kan sìn wọ́n ní ṣé kéèyàn máa lọ kí mọ́tò àwọn àáfàá awérí kó wá bàjẹ́ sọ́nà kan wá fẹ́ rescue wọn kan àwọn ọ̀dà o tó lè ṣe pé ohun tó lè dóòlẹ̀ níyìn ni òun la ṣe ní ká ṣe dáadáa láàrin ara wa mọ́tò yìí lè má bàjẹ́ sọ́nà ẹ lè ní ìdí ara wa ní emergency tó pé ohun tó ó lè fa pé bóyá nǹkan tó fẹ́ bayé èèyàn jẹ́ tàbí ohun tó lè jẹ́ kẹ́mi bọ́ tó lè ṣe pé ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe yìí nìtúsílẹ̀ wà ẹ jẹ́ àṣẹ rere nítorí ọ̀la ẹ̀yin náà lè kọrin pé ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfọ́lọ́hun bójáre ló bá mọ̀ kó mí á ṣe lọ kò sẹ́ni tó mọ̀la àyàfọ́lọ́hun bójẹ́ka ló bá mọ̀ kó mí á ṣe lọ kò sẹ́ni tó mọ̀la àyàfọ́lọ́hun ẹ jẹ́ á ṣe dáadáa láàrin ara wa olórí ẹbí ti bọ́ta wọ́n ti bẹ̀yìn yìí tí òjò olórí ẹbí ti bọ́ta wọ́n ti bẹ̀yìn kíta lọ́lọ́run bá sọ̀rọ̀ sí tó kù díẹ̀ káàtó ẹ gbà pé ó sọ tiẹ̀ kò sọ tọ́lọ́run sí ṣé gbogbo ohun tó sọ sí tó ti ṣe mọ́ yín lára ni tí ò bá ṣe pé nǹkan mi wà nídìí ọ̀rọ̀ yìí wọ́n bú mi lábujú àábú lábumú padà ẹ̀ẹ́dẹ̀ sínú ẹni tó lè búyàn padà nìyẹn ẹ wá forget ẹ forgive kẹ forget ibo là ń lọ tá àbọ̀kọ̀ kọ́là mi sọ pé àjọ ń ṣèdè kan náà òótọ́ ni àjọ ń ṣèdè kan náà ìran wa ò papọ̀ ìran fúlàní ni fúlàní ìlọrin fúlàní làwọn àṣà àti ṣé wo ò lè papọ̀ kíta lọ́lọ́run bá wá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ẹ gbà pé kọ́ńtì kan náà ni gbogbo àṣìjọ wà báyìí orílẹ̀ yorùbá lẹ̀ ṣì wà báyìí ẹ ṣe jẹ́ ká mójú kò táwọn bàbá tí yín lánàá tó bá hùwà báyìí ni oróyìn á ṣì wà ńlẹ̀ tẹ́yìn tèmi máa dé bá oró yẹn máa wà ńlẹ̀ ẹ má jẹ́ ká gbin oró sọ́kàn ara wa síra wa àwọn ọmọ kan sì ń bọ̀ lọ́la lẹ́yìn ìgbà tẹ́yìn ò bá sí mọ́ Facebook dẹ̀lélẹ̀ ó sì máa wà títí ayérayé ni kólódùmarè má bá wa parẹ́ ṣé ẹ dẹ̀ mọ̀ pé Facebook gangan ni lẹ́yìn olódùmarè ọba forget no forgive lẹ́yìn yẹn Facebook ló tún kù tó bá gbàgbé nǹkan kò lè fi nǹkan lẹ̀ kò lè bójú kò a máa repost ni a máa sọ fún ẹ pé share memory last 2 years ago ẹ jẹ́ ká fìfẹ́ lù láàrin ara wa ìfẹ́ ló sọnù olódùmarè á gbà fún wa oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ àwa tá a jẹ́ a kú àìbínú gbogbo ọ̀rọ̀ tá a sọ lẹ́nu jẹ́ kó yé àwọn ọ̀ràn mi kó yé wọn jẹ́ kó yé wọn gbogbo ibi tí wọ́n ti di ọ̀pọ̀lọpọ̀ wọn sí olódùmarè ẹ bá wa tú gbogbo àwọn tí wọ́n sì ń tẹ̀lé àwọn ẹni tí wọ́n ń kó wọn lọ sóko parun tí wọ́n ń tàn wọ́n láti gba àwọn fáàtì tó kù lọ́wọ́ ọ̀rọ̀ yorùbá má gbà fún wọn o gbogbo àwọn tó ń sọ pé ògo yorùbá ò ní tàn àwọn máa tẹ̀ wá mẹ́rẹ̀ ni má gbà fún olódùmarè wọ́n lọ́ àpẹẹrẹ yorùbá ò lè bó nílé ńlẹ́ kó sọ pé ó ṣe kinní kan rẹgodo ó ṣe ẹ̀kẹ́rẹ́ rogodo ó ṣe kùn rogodo ìran yorùbá ò ní délùú onílùú kó sọ pé òun fẹ́ lé onílùú kú onílùú ìran yorùbá ò ní dénú ẹ̀yà kan kó sọ pé òun fẹ́ mọ̀ wọ́n ju àwọn tó nẹ̀yà lọ ìran yorùbá wà nílẹ̀ haúsá wọ́n wà nílẹ̀ ṣáàdì wọ́n wà nílẹ̀ Libya wọ́n wà níbi wọ́n gbọ́ káàkiri gbogbo àgbáláyé ẹ lè gbọ́ pé ìran yorùbá wọ́n wá tẹ̀dó síbi kan náà wọn làwọn níbẹ̀ olódùmarè wọ́n ló dá wa níran dúdú ò dẹ̀ jẹ́ kọ́lọ́pọ̀ wá dúdú bá a ṣe dúdú tó làákàyè wo òdúdú ìwà wo òdúdú
àánú ni mo rí gbà ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúrò lẹ́ máa o. ẹ ra bàbá mi. ẹ kú ètò sórí ètò lẹ́sìn wa. orí ètò la wà. ẹ máa kú ètò kò máa ní bàjẹ́ fún ìyá mi. àṣẹ bàbá mi. ẹ ṣeun pẹ̀lú àwọn kankan tẹ́ ń tàn mọ́lẹ̀ sílé láàrin àwa ọmọ Yorùbá pàápàá jùlọ àwa oníṣẹ̀ṣe a máa ju yín ṣe láṣẹ Èdùmàrè. àṣẹ bàbá mi. àṣẹ wà. ọ̀rọ̀ àwọn àáfàá yẹn lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run ẹ wò ẹ fi wọ́n sílẹ̀ ọmọ yẹn ò ní kú aláàánú olóore ò ní kú sípò ìkà nǹkan kan tí mo kù nìyẹn àwọn pípù yẹn ò lẹ́mìí ìdáríjì mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé mo fi ẹ̀sìn yẹn sílẹ̀ mo dúpẹ́ pé mi fi ọ̀nà yẹn mọ àwọn ọmọ mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o gbogbo nǹkan tí wọ́n bí ìdààmú bí wàhálà àkáǹtì wọn kàn wà ní social media eléyìí tó pe rẹ̀ lóníbẹ̀lẹ́nu tó jẹ́ Ìwó yẹn tó ń pe rẹ̀ mufti àwọn mùsùlùmí yẹn mo gbọ́rọ̀ bí ogun tó ń sọ mo wá jókòó mo wá wò mo ní ṣé ọpọlọ́dẹ wà lórí bàbá ìṣá mo wo ọ̀rọ̀ ẹ̀ títí wọ́n wá mú ẹ̀sìn yẹn ti wá di bí ogun mo wá wò pé ṣé nǹkan téèyàn máa fi lé ọmọ lọ́wọ́ lélẹ̀ ìyá mi ọlọ́run ẹ̀sìn yẹn kò ń ṣẹ̀sìn gidi rárá mo wá jókòó mo tún wá ro nǹkan kan wọ́n wá sọ fún mi wípé ẹ̀yin ò lè fèdè tí kẹ́ ẹ fi gba àdúrà máa nǹkan béèrè question lọ́wọ́ àwọn mùsùlùmí yẹn wípé ṣé ẹ̀hàn lè máa fi èdè Yorùbá kán máa fi gba àdúrà kán máa fi kírun ni bọ̀ wọ́n lè rí dá yẹn dá o bọ̀ tèmi ni pé Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa kéèyàn káwa kọ̀ọ̀kan tó kù sí ẹ̀ wá ti ṣí àwọn tó kù sí ẹ̀ wọ́n dẹ̀ ti ṣí ká avoid láti lọ máa fọmọ sílé kéwú ọmọ tó bá ti lọ lé kéwú wọ́n ti bá yí ọpọlọ ẹ̀ jẹ́ kò lè ronú bí èèyàn gidi mọ́ ṣé mo ṣì wà pẹ̀lú yín mà. gbogbo ayé ń gbọ́ yín. ọmọ ẹni tó bá ti lọ fọmọ sílé kéwú kò lè ronú bí èèyàn mọ́ bíkọ́ màá kàn wò wọ́n mo wo ilé tó ń pèrè ní lágbàjì yẹn náà àwọn tó kó rọra wọn wá dàbí àwọn tó ń da ẹran pẹ̀lẹ́rù lórí kí ni gbogbo ilé nítorí káwọn people tiẹ̀ try kí wọ́n apart from Mecca tán lọ kí wọ́n wá sí western world kí wọ́n rí báyé ṣe rí pé gbogbo ẹ̀sìn yóò jẹ́ anything ká ní ẹ̀sìn ni wọ́n fi tún gbogbo àwọn ìlú èmi ní UK èmi ní America gbogbo western world generally kò ń ṣẹ̀sìn náà fi tún ṣe wọ́n wá báyé Nàìjíríà jẹ́ number one tó kọ́kọ́ báyé ìlú yẹn jẹ́ ní ẹ̀sìn especially ẹ̀sìn àwọn mùsùlùmí náà ni kò sí nǹkan méjì Christian tiẹ̀ ṣe fíẹ̀ díẹ̀ but àwọn méjì náà ṣàjòjì ni wọ́n bọ̀ Christian ṣì bẹ́tà àwọn yẹn lára gbà wọ́n ní sùúrù pàwọn eléyìí mo sunkún fún àwọn ìran tí wọ́n àwọn ìran tó yẹ pé àwọn ọmọ wọn lọ sílé kéwú mo ké fún wọn because tán bá ti lọ lé kéwú yẹn wọ́n ti béèyàn ṣe lè reason bí èèyàn gidi wọ́n ti pa kádàrá àwọn ọmọ yẹn dà alájà báwo ẹ̀ tí ọlọ́wọ́ tiẹ̀ ní ẹ̀ kò ní níjàlejò nílẹ̀ bàbá yín láṣẹ ọlọ́run irú mistake wo ni mò ń ṣe yẹn níjàlejò nílẹ̀ bàbá yín lágbára ọlọ́run a máa dúró ti omi ní sọ́jú yẹn lọ because ọ̀rọ̀ àwọn pípù yẹn má kàn wo báyìí mo kàn wá wò bíi pé wọn nọ́mà mọ́. ìdèmí ni pé tàbí náà kò ní kú sípò ìkà kò ní kú sípò ìkà wọn kàn lẹ́mìí ìdarí èèyàn burúkú ni wọ́n kàn fi wọ́n sílẹ̀ ìyá mi ìyanu àṣẹlẹ o agbára ọlẹ ní tẹnugbó bí ọwọ kò sọ̀rọ̀ wọn ò ṣe máa lẹ́yìn báyìí èèyàn kàn máa sọ dé ní dọ̀la ni àwọn pípò yìí wọn ń ṣèyàn rí mi ò mọ ẹ̀sìn wèrè tán kó wá sílẹ̀ Yorùbá mi ò mọ ó kàn wá bà nǹkan jẹ́ fún wa àwọn mùsùlùmí bíi pé gbogbo ayé gbogbo èèyàn máa ṣẹ̀sìn yẹn ni wọ́n dẹ̀ máa sọ wọn yẹn tí wọ́n bá ti ṣẹ̀sìn kò ló bá ti ṣe ẹ̀sìn wọn yẹn ò ní wọ́n náà wàá ṣe bá kí ló ń ṣe wọ́n ẹ̀sìn kọ́ lọ́lọ́ máa fi Ọlọ́run ju ẹ̀sìn lọ ẹ̀sìn kan ló máa fi ṣèdájọ́ ayé kò ń ṣẹ̀sìn ẹ máa bẹ́tò lọ ìyá mi ẹ má jẹ́ kí n gbà wọn tó kù lọ ẹ má jẹ́ kí n gbà kókó wọn Ọlọ́run a máa fún yín ṣe o Elédùmarè a máa fún yín ṣe ẹ ní tẹnugbó bí ọwọ́ àṣẹ Ìdùmarè. àṣẹ mo dúpẹ́ ibi yẹ fọ́jú ọ̀tún olówó ẹ̀fọ́ tòsí bẹ́ràn bí yá bá wá ń lọ jẹ ní gbàgede má ní ẹrẹ̀wẹ̀rún olójú kan ṣẹ́ràn bí yẹ náà ń tọ́ka sí ni àbí bí yẹ gangan ohun tẹ́ ẹsẹ̀ sì dà nílẹ̀ Yorùbá rè ẹ ti ráyé wọ́n ní àwọn dúpẹ́ pé àwọn ti kó ònú ẹ̀sìn àwọn ò dẹ̀ fi ọmọ àwọn fi mọ̀nà síláàmù yẹn ṣe ti gbọ́n tán wí àmọ́ ṣáà nǹkan tẹ́mi kan máa sọ bẹ́ẹ̀ ni pé kì í ṣe gbogbo wọn mo fi Olódùmarè mo fi búra àwọn èèyàn tó ń fi wà kẹ́sìn wà nínú ẹ̀sìn yẹn mi ì lè sọ pé báyìí lẹ́sìn yẹn ṣe rí ibi tán ti mú bọ o àmọ́ ṣáà tó wà ní orílẹ̀ bàbá tèmi àwọn tó ń fi wà kẹ́sìn wà
àjẹbí ìwà tó ti wà nú ayé ẹlòmíì ló ń jẹ́ kó tó bá ti ṣe ẹ̀sìn lẹ́ máa mọ̀ pé ẹ̀sìn yìí ò dáa. Èmi ò mọ bá ṣe rí o, bá ṣe rí káàkiri gbogbo kọ́ńtì tó kù bọ̀ àwọn èèyàn gidi wà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n jẹ́ àfáà gidi tí wọ́n lo ìfẹ́ pẹ̀lú ìran Yorùbá. Wọ́n bá Kristẹni ṣe pọ̀, wọ́n bá oníṣẹ̀ṣe ṣe pọ̀, wọ́n bá gbogbo ìran náà bá ṣe pọ̀, wọ́n dẹ̀ lòfẹ́. Torí pé tá a bá ń sọ pé gbogbo wọn náà kì í ṣe gbogbo wọn. Àwọn tó dá wà, ẹni tó dá mọ̀ rẹ̀, gbogbo ẹ̀sìn a mọ̀ pé gbogbo ẹ̀sìn náà ló ní kànda. Àmọ́ ṣá kí ló dé tí wọ́n ń pe ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá lápè àbí fúnra dáradára ẹ̀ẹ́dẹ̀ pa fún yín mọ́. Ẹ̀yin lẹ́ni ẹ̀yin lọ́la bí ẹkún apọ́kọ́jẹ́. Ẹ̀yin lẹ́ máa bọ́ sórí social media ẹ̀ takora yín bí olójú kan. Ẹ̀ bọ́ sórí social media eléyìí wà lọ́nà èyí ò sí lọ́nà, èyí ló mọ nọ́ọ̀fù kò mọ sọ́ríwù kò mọ gbá. Kí ló dé tẹ́ ẹ bá ń ba lọ báyìí, tẹ́ ẹ bá ń ba lọ báyìí, tẹ́ ẹ bá ń ba lọ báyìí ẹ lè rò pé ẹ ti káńkọ gbogbo lẹ̀. Kò rí bẹ́ẹ̀ o, nítorí pé ọmọ ọkọ kò ní wà nínú ẹ̀sìn yẹn kẹ́ ẹ máa tàbùkù bá ọ̀la ẹ̀ kó máa wò yín ràn. Ẹ jẹ́ change, ẹ jẹ́ change. Ẹni tí ò bá ṣẹ̀sìn ìfiri pọ̀, ẹni tí ò ṣẹ̀sìn wà nínú ayé bìbà tí wọ́n níṣẹ́ rẹ̀ tí wọ́n níwà rẹ̀. Ṣóyìnbó ṣẹ̀sìn ni ẹ wá wo bí wọ́n ṣe ń ṣe dáadáa, wọn ò fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn. O ò lè lọ sílùú òyìnbó kó ní wọn sanwó oṣù fún past 3 months náà kó ṣẹlẹ̀. Lárúbáwá àwọn yẹn ń jà àwọn ọmọ tó wà ń bẹ̀ lówó. Aṣáájú post ẹ wo òyìnbó tí ò nẹ́sìn tí wọn ò gbé religion sọpọlọ, wọ́n ń san ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń kà fún wa ní jímọ̀, ẹ fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ ṣe dáadáa, ẹ ṣe déédéé láàrin ara yín, déédéé wá dà. Ẹni tí ò bá ṣe mùsùlùmí ẹ pín ìwọ kálukú fún, èwo lẹ pín fún kálukú. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ti fọ̀rọ̀ ronú sílé bá dá. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀yin jẹ́ àfa, ojú òní ti wà o. Mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ṣíà, ojú òní ti àní wárawàtì, àánú abáwágbé. Olódùmarè á bu ojú àánú sí ọkàn àwọn èèyàn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ ta lọ́lọ́run. Àánú láti òkè wá á jẹ́ kó bá wọn gbé, á bá wa tú ta lọ́lọ́run sílẹ̀. Ilé àtọ̀nà Olódùmarè ò ní dàrú. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ o. La hawla wala quwwata illa billahi al-azim. Àánú á bá wa rìnrìn àjò ẹ ṣé o. Ire o, ire kàǹkà, ire o.